Ẹ kalẹ́, mo kí gbogbo mùsùlùmí pátápátá látòkè délẹ̀, mo kí gbogbo kìrìsìtẹ́nì pátápátá látòkè délẹ̀, mo kí gbogbo bàbá àwọn oníṣẹ̀ṣe pátápátá látòkè délẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ògbómọ̀ṣọ́. Mo wá kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora. Mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáyé. Ààyè tí oníkálukú bá wà kò ní gbóná mọ́, àmì àṣẹ. Irinṣẹ́ wa kò ní dojú ìjà kọ wá. Gbogbo ẹnikẹ́ni tá ó pàdé, gbogbo ẹnikẹ́ni tá sálábà pàdé, tájọ dòwòpọ̀ tá mọ́ra wa lọ́nà kan àbí kejì tí ó mú ṣòro bálé ayé wa, Ọlọ́run kó ṣọ́ wa, kó là wá pẹ̀lú rẹ̀, níbẹ̀ má jẹ́ ká pàdé ara wa, àmì àṣẹ. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú. A ò ní rógun nílùú Ògbómọ̀ṣọ́, a ò ní rí wàhálà nílùú Ògbómọ̀ṣọ́, a ò ní rí fìtínà nílùú Ògbómọ̀ṣọ́, a ò ní rí ìjà ẹ̀sìn, ogun abẹ́lé ò ní kó wa, ogun ta ò ní jà wá, a ò ní rógun bandit o, àmì àṣẹ. Mo kí bàbá wa ẹni àkọ́kọ́ nílùú Ògbómọ̀ṣọ́, bàbá wa His Imperial Majesty, bàbá wa sọ̀ǹtì ìlú Ògbómọ̀ṣọ́, ẹni lẹ́ni yẹni àpọ́nlé, His Imperial Majesty HIM ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ ìkẹta. Mo kì í fi kádé ọpẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kírùkẹrẹ ọpẹ́ lọ́kọ dọkẹni, káwọn ìṣọba kan jẹ kó pẹ́ láti ọpẹ́ lẹ́nu lọ gbáà. Ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín bàbá. Ìtiwá òkè pẹ́ láyé tó àtọ̀rọ̀ billions of years fún yín kẹlò lórí ẹ̀pẹ̀ yìí. Bí tiwa òkè pẹ́ tó ẹ̀mí àlàáfíà yín lálàáfíà tó pé tó dájú ṣáká, lálàáfíà tí ò ní géèjì, tí ò ní measurement. Bọ́lọ́run ṣe ń pọ́ǹpù ẹ̀sìn lára bọ̀ wá kò ní dáwọ́ ìdúró títí láìláta yóò fi parẹ́, àmì àṣẹ. Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́, ìlú ní dagun mọ́ wa lọ́wọ́. Gbogbo àwọn rere tẹ́ ti ṣe láṣeyọrí ní Ògbómọ̀ṣọ́ lọ́ni fọwọ́ bàjẹ́ kan. Gbogbo àwọn nǹkan tó kù díẹ̀ káàtó ọlọ́ba àbíyá bá fi àtúnṣe yọba wa parí rẹ̀ láyọ̀. Gbogbo àwọn ohun mèremère, ohun ńláńlá, ohun dáadáa, múlùdàgbàsókè tá a wá gba ojúsọ́nà tá a retí wípé lásìkò ọba Ghandi yóò wọlé Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo tọlọ́run ọba láìpẹ́ láì jìnnà. Gbogbo ọmọ wọlé lẹ́yọ kọ̀ọ̀kan èjì, àwọn tó bá ní òní bàjẹ́, àmì àṣẹ. A ò ní pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ o, àní rí kú ọ̀wọ̀wọ̀, ọmọ làwọn máa bí, gbogbo ìgbàyàwó làwọn máa ṣe, àmì àṣẹ. Ọ̀rọ̀ ti alẹ́ òní yìí àfi kéèyàn ó jókòó lẹ̀ láti bẹ̀rẹ̀ kó fídíò yìí títí dópin. Gẹ́gẹ́ bí ṣe máa ń sọ fún wa, gbogbo ẹnikẹ́ni tójú bá ti kán, gbogbo èèyàn kéèyàn tójú bá ti kán tó fò fẹ̀rẹ̀ tó fò lọ di ẹ́ǹdì tàbí ó fò fàrà tó bọ́ sáárín kí ló lé ọmọ wulẹ̀ wo fídíò yìí mọ́. Irú ẹni bẹ́ẹ̀ fi dátà jóná ni, ó fà kókó ṣòfò fowó jóná, kò lórí ẹ̀kọ́ kankan mú jáde nínú fídíò yìí. Torí pé àwọn fídíò tèmi ń ṣe jáde ọlọ́gbọ́n ló lè yé, onímọ̀ ló lè mọ̀, àwọn olóye lóye kò lè yá àwọn òmùgọ̀ èèyàn. À ń gbé àwọn fídíò yìí jáde láti kọ́ àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ ni, àwọn ọ̀dọ́ là ń gbọ́, ọkùnrin obìnrin ọmọdé àgbà. A fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ bá ó ṣe lórí ayé, àwọn ohun mèrè, àwọn nǹkan àbàmì, àwọn nǹkan tí a ò rò kàn tó ń ṣẹlẹ̀ sí àwọn kan tá à ń gbé jáde. A ò fi wọ́n ṣe yẹ̀yẹ́, a ò fi wọ́n ṣẹ̀fẹ̀. Ibi tí láti dagun mọ́ ní kálukú lọ́wọ́ lọ́ọ̀bà wa straight ẹ̀, but à ń ṣàwọn fídíò yìí ká fi kẹ́kọ̀ọ́, ká fi mọ bá ó ṣe lólé ayé. Ọ̀nà tẹ́nìkan bá rìn tó já sí kòtò, ká mọ̀ wípé kòtò nìyẹn, irú rẹ̀ lè wá lọ́nà míì fún wa, a ó ti dá a mọ̀, a ó mọ̀nà àbáyọ fúnra wa. Ìdí nìyẹn tá a fi ń gbé fídíò jáde. Ìdí nìyẹn tá a fi ń gbé fídíò jáde. Ẹ̀ ń tẹ̀lé máa ń pè wá wípé bí fídíò bá ti jáde ń gbóná fẹlifẹli kọ́ mọ balẹ̀ sọ́dọ̀ yín. Ẹ̀yin olóyè aládùúgbò ẹ̀dẹ́pẹ̀ ti wo fọ́nrán pọ̀ tipẹ́tipẹ́ tá ti subscribe. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀kan náà subscribe, ẹ̀kan náà ni subscribe, ẹ̀kan notification, ẹ̀kan ni subscribe, ẹ̀kan ni notification, kò pẹ́ méjì, ẹ̀kan péré náà ni. Tàbá ti wá subscribe yẹn, a ti lóore ọ̀fẹ́ láti ráhùn gbogbo àwọn fọ́nrán tá a ti ṣe sẹ́yìn lẹ́yọ̀kejì láti máa tó fún wa pé tàbá wo fọ́nrán tuntun tá ká wò ká tún wò, kó wá lè yé wa dáadáa ká padà sẹ́yìn àwọn fídíò tá a ti ṣe ká tó ṣe lé ká wá wò lẹ́yọ̀kejì lọ sẹ́yìn gbáà. Bàbá ṣe ń wo àwọn fídíò yìí sí làwọn tíwájú yìí ọmọ yé wa, ibo la ti ń bá bọ̀, ibo la bá dé, ibo la dojúkọ. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú.
a ò ní rógun ẹ̀sìn, a ò ní rí wàhálà nínú Ògbómọ̀ṣọ́ o, pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá lálápapọ̀. àwọn olóyè aládùúrà kéèyàn táwa ti ń wo fọ́nrán bọ̀ táyì rántí láti subscribe, àsìkò tó ẹ jẹ́ ká subscribe. àwọn olóyè aládùúrà kéèyàn tẹ́ pé gbà àkọ́kọ́ ní láti pàdé fọ́nrán wa láti wò ó, ẹ jẹ́ ká subscribe ká lè máa rí àwọn òmíì, ká má dààmú ká tó máa rí wọn. fídíò táwọn èèyàn jẹ́ ká wò sàlẹ̀ pàápàá lọ́wọ́ tó àrìtẹ́kọ̀ subscribe SUBSCRIBE káfíńkà tẹ̀ lórí báyìí, yóò paradà yóò di subscribe, yóò gbé dísẹ́, yóò gbàgbó sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká fọwọ́ ti aago yẹn paradà á di aago 3 àwa tó wà látòkè wá sálẹ̀, ìṣesí kọjọ́ ọ̀tún fóònù yìí tàbí kọjọ́ wà láfíà tó kí ẹ̀ pátápátá yẹn tí wọ́n kun ní ẹ̀dúdú mi fóònù mi, wọ́n kun fún mi fóònù mi, wọ́n wá kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, òun gẹ́gẹ́ ní káfíńkà tẹ̀. tá a bá ti tẹ̀ notification nìyẹn, ìta ilé olóńgbò nìyẹn. ní kété táwọn fúnra bá ti ń jáde tí lẹ́fù ń jáde sọ́ọ̀ ti ń jáde táwọn yẹn máa comment ẹni price comment, àwa ni ó jẹ́ ní àkọ́kọ́ tí ọkọ̀ máa balẹ̀ sórí channel wa, àwọn alákọ̀ọ́ máa rí gbogbo tó bá lọ lórí channel. subscribe yẹn túmọ̀ sí wípé ó fún wa lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn. àwọn fọ́nrán tá a ti ṣe ká tó ṣe léyìn lẹ́yọ̀kejì ẹ̀jẹ̀ ká wò lọ gbáà. atátó ìyọ́dún ààrẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ rí i pé mo tẹnu mọ́ tí bàbá bá rí fídíò wa ẹ pé màmá, bí màmá bá rí kó pin bàbá ẹ pé àwọn ọmọ jọ, àwọn ọmọ tẹ́ ń gbà tó ẹ pé wọn onílé aládùúgbò, àwọn alábàágbé yín, àwọn gbogbo tẹ́ gbégbé community ẹ pé lọ́n kálukú papọ̀. ẹni kan subscribe sórí channel yìí, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ lágbẹ́ ní kí wọ́n subscribe sórí channel kan máa wò, kan máa kọ́gbọ́n, kan máa kórìsìírísìí ẹ̀kọ́ mẹ́ẹ̀. àwa ń gbé fídíò yìí jáde, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lámú wálẹ̀yọ̀ ọ̀kan èjì káwọ́ ọmọ fi kọ́gbọ́n. ibi àwọn kan bá ti jìn sí kòtò káwọ́ ọmọ lè jìn sí kòtò, ká mọ́nà àbáyọ fúnlé ayé wa. àwọn tó wá jìn sí kòtò àwọn fi wọ́n sí ẹ̀yẹ, Ọlọ́run fún ọ lọ́nà àbáyọ tọ́tọ́, ọ̀nà àbáyọ tó pé la fi ń pariwo, kí la fi ń ké, la fi ń pè jáde ní gbogbo gbà, la fi ń gbé jáde ní gbogbo gbà. kọ́lọ́ má jẹ́ ká ṣègbè, má jẹ́ kí wọ́n fi ọ níṣẹ́ kíṣẹ́ ọ̀dọ́, má jẹ́ kí wọ́n rán ẹ níṣẹ́ dé tòrutòru, iṣẹ́ tí ẹlòmí ò lè rán ọmọ tó bínú, iṣẹ́ tí ẹlòmí ò lè rán ọmọ àǹtí rẹ̀, ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tí ń gbọ́dọ̀ rẹ̀, kan wá kó lè wọ́ lọ pé léyìn ni ọmọ ti tọ́ ni ọmọ ṣe sọ́ra, má jẹ́ kẹ́ni kó tiẹ̀ gbọ̀ngbọ̀n, má sì tira ẹ ní tìkùtì. ẹ jẹ́ ká bọ́ sórí ètò. awuyewuye lórí oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ rí pé oríṣiríṣi ló bí síta, ṣùgbọ́n fídíò tẹ́ fẹ́ wò yìí, fídíò tó jáde kéléyìí ó tó jáde òun làkọ́kọ́. ṣé tó bá wo eléyìí tí ó bá ti wo àwọn tẹ̀yìn yẹn kò lè mọ̀ tó bá fídíò yìí dáadáa, kó wá lè yé wa dáadáa lè fi máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ká lè mọ̀ ibi tá a ti ń bọ̀, ibi tá a bá dé, ibi tá a dojúkọ. fídíò yìí yóò fi àwọn àṣírí kan hàn wá nípa awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́, yóò tú àwọn pẹrẹpẹrẹ àṣírí kan fún wa tí àwọn èèyàn ti ń rú wọn lójú tàbí tí wọ́n ń dá ọ̀ tàbí tí wọ́n ń rò pé bẹ́ẹ̀ lórí. ẹ rí i wípé gẹ́bà tí ń sọ́bọ̀ látẹ̀yìn, ẹni bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ ọ̀tán lè kanna, a ó sì máa jẹ́ lẹ́nu ní until tó bá tó kúnná. òtítọ́ àtòdodo pẹ̀lú ògo tọ́lọ́run ọba lágbára sí tóbi tọ́lọ́run ọba yóò jáde láìpẹ́ kò ní jìnnà. ẹ rí i wípé ọ̀rọ̀ ti délé ẹjọ́, àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ nílé mọ́mù tó lé àyìn ló pe ọba lẹ́jọ́, ipò ọba kọ́ ló ní mọ́sálásí àti bẹ́ẹ̀ lọ. ṣé lóòótọ́ ni àbírọ́ ni? ẹ jẹ́ ká fi yẹn lẹ̀, adájọ́ ní ọ̀sọ̀ àárín yẹn. then àwa ń wu gbọ́ àlẹ́jẹ́ lè wí pé ọ̀rọ̀ yìí ọba má ti lágbára, kì bá jẹ́ tí wọ́n bá ti yanjú pẹ̀lẹ́kùtù. ìgbésẹ̀ tí bàbá wa ìsìn primary jẹ́sẹ̀ bá Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹ́gẹ́ kẹta, ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́fàá. kí ni ìgbésẹ̀ tí wọ́n ní bàbá ọba Gándì gbé? kí ni ìgbésẹ̀ tí wọ́n ní bàbá ọba Gándì gbé lórí awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́? àwòrán àṣírí rẹ̀ ní fídíò yìí. ẹ rí i wípé nígbà tí mọ̀lẹ́bí Ayílára àti Lèmọ́mù Tọ́líà tó ló wá mọ̀lẹ́bí Ayílára tí wọ́n ń fa ọmọra wọn lọ́wọ́, kò sí bàbá wa ṣe primary jẹ́sẹ̀ ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹ́gẹ́ kẹta, kò sí wọn bẹ́ẹ̀, kọ́dà wọn ni wọn lórí oyè wọn ni wọn ìlàlàgbé wọn ó di oyè. mo fẹ́ kọ́ fí kíyẹn kókó yé wa náà, àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́. dẹ́wọ́n nígbà tí bàbá tó wá jẹ oyè, dẹ́n kí wọn tó joyè, ẹ rí wípé òǹkàlùkù jáde fún díje láti di Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. ǹjẹ́ Lèmọ́mù Tọ́líà ṣé wọ́n kún bàbá ọba Gándì láti pé wọ́n dórí àpèrè?
àbí wọn ò kún wọn àwòrán àṣírí rẹ̀ ní fídíò yìí. dẹ́ àwọn gbogbo àlẹ́jẹ́lẹ̀ pé nígbà tí Lèmọ́mù ò ti kún bàbá wọ ọba Ghandi nígbà tí wọ́n fi ń du oyè Ṣọ̀ún pé iná lọ́fà tí bàbá fi fẹ́ yọ Lèmọ́mù Tọ́líà lóyè ẹgbọ́n sí lóòótọ́ ni àbírọ́ ni. dẹ́ kí ló fà á ẹ rí wípé nísìnyí báyìí bá ṣe ń sọ yìí ẹ rí pé Lèmọ́mù Tọ́líà òun wà lọ́jà gbó mọ́sáàsì ọjà gbó yẹn tábà tún wá wo náà ààfin gangan ẹ dẹ̀ rí pé mọ́sáàsì ẹ̀gbẹ́ bá ṣe ń sọ wọn nílé ààfin ni wọ́n ní títì tí wọ́n ṣe ló gbé kó nú ààfin ẹ̀gẹ́ tààrí yẹn ṣe báyìí ẹ jẹ́ ká kúrẹ́ gbẹ̀mẹ̀ yẹn. Lèmọ́mù Tọ́líà kí ló fà á tí ò fi wọnú ààfin mọ́ ṣé bàbá wa ìsìn Imperial Majesty ló ní mẹ́wọ̀nú ààfin mọ́ ni o àbí Lèmọ́mù Tọ́líà ni ọ̀wọ́ bẹ̀ èyí tí ìbáwá wù nù méjèèjì kí ló dé tí Lèmọ́mù ò fi wọ bẹ̀ mọ́ ìjẹ́ Lèmọ́mù sọ pé òun ò wọ ààfin mọ́ àbó wọn wọ̀. dẹ́n kí ló bí ìmáàmù àgbà ààfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún tó l'Ògbómọ̀ṣọ́ kí ló bí ìmáàmù àgbà ààfin Ṣọ̀ún wáyé ẹ rí i pé Lèmọ́mù Tọ́líà ilé ẹ̀kọ́ fi joyè láyé ìgbà bàbá wa ìsìn Imperial Majesty ọba Jímọ̀ Àjàgùnbádé kẹta kọ́lọ́nkọ́ délẹ̀ fún bàbá kò sífìlà forí adé kọ́lọ́nkọ́ délẹ̀ fún bàbá kó má jẹ́ kẹ́yìn bàbá dàrú. ẹ rí i pé láyé ìgbà yẹn ni ẹni tí ń fa awuyewuye yẹn bọ̀ wá pé bàbá ọba Ghandi ọmọ sí bẹ̀rẹ̀ rẹ̀ rárá kọ́dà ìgbà wọn tún joyè tán àlẹ́yẹ lè bá ṣe ń gbọ́ ní bàbá ọ̀dá sí o wọn ní bàbá ọ̀sọ̀rọ̀ já o wọn ò sì wà já wọn ò sì tán tọ́sí wọn fi wá káàkiri wọn ní Lèmọ́mù Tọ́líà iná lọ bá bàbá láàfin àwọn ìdílé ayé rárá ni ẹ lọ bá bàbá láàfin bàbá gbé síwájú wọn gbé sẹ́yìn pẹ̀lú àwọn ẹmẹ̀wà wọn léléyè sí ta lè yanjú láàfin àwọn ni wọ́n mọ bíbí wọn ṣe rí kó lọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kùtù kí wọ́n ṣèwádìí láàrin ara wọn kí wọ́n jókòó tù bí nùbí kí wọ́n yanjú rẹ̀ wọ́rọ́wọ́ kí wọ́n mú Lèmọ́mù Tọ́líà padà ìyẹn jẹ́ àṣẹ tí wọ́n ní bàbá wa sí Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ládùnní Ghandi olùmọ̀yẹ kẹta àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ láti ìgbà tí wọ́n ti wá pàṣẹ yẹn tí wọ́n ti dá méjì padà lé àti Lèmọ́mù Tọ́líà àtàwọn tó pè mọ̀lẹ́bí rẹ̀ ibi ayé lára wọ́n ní wọ́n ti padà báyìí láti wá fèsì ṣẹ̀gbọ́n ní Lèmọ́mù Tọ́líà padà lé ní tí ọba yé mọ̀lẹ́bí kó fi yé wọn ibi tọ́rọ̀ bá ti sókun lójú wọn kó mú tọ́sí kọta náà bẹ́ẹ̀ ibi àlàyé ọba ti yé wọn kí Lèmọ́mù Tọ́líà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kó yé mọ̀lẹ́bí ibi wọn ọba ti dá a mọ̀ kó kó àlàyé ara rẹ̀ kó ṣe kó tàn mọ́lẹ̀ sí gbogbo tí wọ́n fi dá a mọ̀ ibi ẹ wàá pẹ́ mọ̀ mi ni bàbá alágbájá tó jẹ́ pé àbúrò bàbá alágbájá àbẹ́gbẹ̀ bàbá alágbájá òótọ́ ni bàbá rẹ̀ báyìí dà àmọ̀ tẹ́lẹ̀ ni kó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wọn tí ìbá wa sọmọ inú ilé òun náà ṣe mọ̀ wípé àlàyé ó débẹ̀ náà torí pé yìí ṣeé ṣe kọ́ra àlàyé ṣe pọ́ ọmọ inú ilé lòun yìí sì ṣeé ṣe kálàyé ọmọ lè jáde o bákan méjì ni ṣùgbọ́n gbogbo bí tí wàá wù kó rí bàbá ló ẹ padà lé ẹ lọ yanjú ẹ dùn bí nù bí ẹ kórè ọ̀fẹ́ ńlá nìyẹn orí ọ̀fẹ́ tó tó láyé yìí ò sì mọ́ ẹ padà ní tùbí nù bí ẹ mọ̀ rojọ́ lójú wa ń bí o ẹ kóra yín lọ́nu lé ṣe mọ̀ pé ẹ kí Lèmọ́mù ọba wọn padà kọ́ wá gbogbo ọ̀nà bí ó ṣe rìn láti bọ́ ojú rere àwọn tó pè ní mọ̀lẹ́bí rẹ̀ àwọn tí Lèmọ́mù àlẹ́jẹ́ lè bẹ́ẹ̀ ṣe gbọ́ tó ní àwọn mọ̀lẹ́bí òun láyé lábẹ́ wọn ti bí òbẹ̀lú ti jáde kọ́ wá wọ́nà tó fi mojú rere wọn. tí mo nǹkan ẹyọ kan tí tó ń dàrún yẹn wá láàmú ń sọ fún yín o mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan mo máa ń sọ from the beginning mo ń bọ̀ pẹ̀lú tí mo bá kọ́ ọbẹ̀ yẹ kí n gbà hello. Salamu alaikum. Wa alaikum salam. Àrọ̀ sọ sí bàbá ẹ kú ètò. Ẹ ṣeun. Ọlọ́run ọba yóò máa fún mi nípa àti agbára. Àmì o, àmì àpò. Padà ẹ kú padà bọ̀ sí àlá. Àmì ẹ ṣeun, thank you very much. Náà lórí ọ̀rọ̀ tí àfa yìí sọ, méjì ni èmi rí tí mo kàn fẹ́ ṣàfihàn. Ẹ má jọ pé. Mo fẹ́ fi sọ yìí pé ẹnìjókòó. Àbòsí ń bẹ nínú ọ̀rọ̀ yìí láti ọwọ́ àwọn tó ń yan oyè
àbòsí ń bẹ nínú ilé àwọn tí wọ́n ní oyè. ok tó wà ń bẹ̀ ní ike tí wọ́n yan oyè sọ fún wa wípé bàbá sọ̀rọ̀ àná sọ wípé èmi ò ní yàn. ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà kí ẹ forí kẹ wá ṣe ń tẹ́ béèrè ọmọ oyè ẹnìkọ̀ọ̀kan. mo rò bẹ́ẹ̀ rí fídíò náà. rí mo ń gbọ́ yín. kẹ béèrè ọmọ oyè ẹnìkọ̀ọ̀kan. ẹni tó bá ti qualify ẹ wá ṣe interview fún wọn. ẹni tó bá qualify ni kó jáwé olúborí. ṣé wọn ò béèrè ọmọ oyè lọ́wọ́ àwọn ayélujára? wàá nù. nígbà tí kò qualify ni. tí mo ní ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n yan oyè nu. tí ń sọ níbi bẹ̀ àwọn kan tí ń gbẹ̀yìn lọ gbẹbọ jẹ́ àwọn ògbó ni wọ́n ń sọ ń gbà náà. iye ni mò ń sọ yìí o tí wọ́n ń gbẹ̀yìn lọ gbẹbọ jẹ́ tí wọ́n ń lo àlùmọ̀. ẹ̀mọ́ tó lágbára. bí àwọn tí wọ́n mọ̀ pé àwọn ò ní rí nǹkan jẹ́ ń gbà náà wọn ò mú léré tí wọ́n ń sáré. wọ́n lágbàtì ni tí kejì ti ń bẹ nínú ilé. àwọn àǹfààní ni mo sọ̀rọ̀ tó bá jẹ́ igbó fẹ́ dúró dáadáa ni ó yẹ kí wọ́n máa sọ fún ilé náà yìí. béèrè ti sọ fún wa ní ibé tẹ́ ẹ jẹ́ àgbààgbà fà bí ọmọ oyè èmi ò níyàn kó dílé kan bí ọmọ oyè kó àwọn ọmọ oyè wá ẹni tó bá sì ṣe interview ni kó já kálukú. ṣé wọn ò wá mọ̀ nígbà náà ni pé kì í sọ ọmọlé àwọn. wọ́n lè àbòsí tó ń sọ pé lé wọ́n ní wọ́n tẹnu máa dàárọ̀ ọ̀la. ṣé sọmọ lé yín kí ni sàárè bàbá rẹ̀ wá délé yín jáde sọ́dà àárọ̀ yìí o fọwọ́ o jáde wá sọ fún wa dàárọ̀ yìí igbe kò sí ń bẹ̀ irọ́ ni wọ́n ń pa. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín o. wọ́n bá bẹ̀ẹ̀ mọ̀ fún yẹn wọ́n sọ pé true or false. that the true the matter is false. Sọ fún ayé pé sàárè yìí wà ń bẹ̀ kò sí ń bẹ̀ irọ́ ni wọ́n pa kò sí ń bẹ̀. òun ò sì jáde dínà ìgbé torí ẹ̀sùn gbà wà ní sàlẹ̀ àpò. jáde kí wọ́n sọ pé irọ́ ni kò sí ń bẹ̀. And thirdly, rí i pé ọ̀kẹ́ níjó ni àwọn tí wọ́n jọ ṣe contestant ilé ayélujára tí wọ́n fi yan àwọn first interview wọn gbà ní làwọn. nínú àwọn mẹ́rin tá à ń sọ yìí kò sí ìmọ̀ọ́mọ̀ àfẹ́ ńbẹ̀. Haji Sikirullah Ayélára, Saudin Ayélára àti Alhaji Usman Ayélára. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wọ́n kọ́kọ́ ṣe interview níbi Ayélára tí wọ́n kó síbi wọn kalẹ̀. Ìgbà tí wọ́n wá láwọn ò faramọ́ kí ló bá wọn dá sí nínú Central Mosque. Ìfẹ́ di independent sọ̀rọ̀ yìí ẹ ṣe interview fún wọn gbangba káwọn ní kójú òṣùwọ̀n. Ẹ̀ẹ̀mì máa ń mú àtúntẹ̀sẹ̀ wọbẹ̀. Ọba àwọn tẹ́tà lákọ̀ọ́kọ́ ẹ bèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa. Ẹ ṣe pápá àpá wa ìfẹ́kọ̀ọ́ wọlé o. Ẹ ti lẹ́ẹ̀ní pẹ́ o. Má bínú kí n parí ọ̀rọ̀ mi nìsín. A ṣe ta lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ni wọ́n participate. Ìmáàmù òsìdáwó ń bẹ̀. Ìmáàmù ti tún sọ pé bàbá ní kọ́kọ́ máa bọ̀ níwájẹ ìmáàmù. Bàbá yá aláwọ̀ alájọ ni. Bóò ni wọ́n ṣe mọ̀mọ́ rí ń gbà náà. Wọ́n pè wọ́n pé ẹ máa bọ̀ nílé wá jẹ ìmáàmù tó wá di lónìí tá láwọn ọmọ wọn máa rí mọ́. Ẹyin ni mo kà fẹ́kẹ́ jẹ́ pé bóò ni sàrí bàbá wọn ti délé Ayélára bóò làwọn tí wọ́n yan ìmáàmù tó ṣe àbòsí nípa wípé wọ́n ní bàbá láwọn òníyàn kò dílé kan. Ẹgbà wà fà mú oyè ẹ ṣe ń tábí fún wọn kó jẹ ìmáàmù ojú ẹ lọ. Ní ẹ kú ètò. Hello. Hello bọ́dà mi ẹ máa kọjọ́ mẹ́ta. Ìjọ mẹ́ta ní sáà. Ẹ kú ètò. Àwọn àníyàn orúkọ yín sàbẹ̀lẹ́ tí ń pè wá sà. Kọ́ mi láti Èkó. Ná? Kọ́ mi láti Èkó. Láti Èkó.
ọlá lórúkọ. ọlá òkè Mr. ọlá òkè ẹgbẹ́ mẹ́ta sà àmọ́ pẹ̀lú mísà. ẹ ṣeun. Ọlọ́run elédùn ọ̀dà bàbá yín tó. àmín. mi ò ẹ̀ ní sísọ o. àmín. ṣe rí mákà yẹn wọ́n ní amúpẹ̀rẹ̀ ẹwọ́ ni. olùkẹ́lẹ̀ ń wẹ̀ ọ̀sán. wọ́n ní so mákà yẹn ti wọ́ díẹ̀. ó dẹ̀ fẹ́ dùn mí mákà yẹn ṣe wọ́. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún kan nígbà tó fẹ́ jẹ kápá. ṣé ń gbọ́rọ̀ mi? à ń gbọ́ yín sà. ìgbà tó fẹ́ jọba rẹ̀ kápá yẹn dáadáa tó dá mi lójú inú ẹnu mi gbà gan mú mọ́ dáadáa. ọjọ́ tó fẹ́ jọba ọjọba yẹn wọ́n lọ pìtàn lọ́dọ̀ ṣọ̀wọ́n àná. wọ́n kálukú wá láti pìtàn. so màmá kan àtàwọn ọmọ ẹ̀ méjì lọ́ fẹ́ jọba yẹn. so màmá yẹn ó wá sọ̀pọ̀ ìmọ̀ fún ìrántí bóyá ẹ̀gbọ́n ló sọ̀pọ̀ bóyá àbúrò ló sọ̀pọ̀ nìkan náà méjì. awuyewuye tá ń lọ bójé ń sọ ìtàn yẹn ni àwọn bí àbúrò ṣe sọ ni ẹ̀gbọ́n náà ń interrupt lọ́jà bí káfíńsì band àwọn àti màmá wa wọ́n lé wọn jáde ni. wọ́n jókòó sí àwọn kan tó sọ pé àwọn tí kìíní tẹ̀ tọ́ sí lélẹ́yìí o tó bá yẹ pé wọ́n serious ní àwọn tó tọ́ sí lélẹ́yìí tó bá yẹ pé wọ́n fi mọ̀ sọ̀kan ni wọ́n lé àwọn jáde ni. àwọn mẹ́ta àti màmá yẹn àti àwọn ẹ̀gbọ́ntàbúrò wọn lé wọn jáde kábíyèsí lé wọn jáde ọdún kó tó di pé bàbá tó wá jẹ́ ń sì wá jẹ nígbà yẹn. láti ilẹ̀ ṣèkìrì bí kábíyèsí débẹ̀ ẹ wò ó sẹ́rí ayélujára ọ̀nà ayélujára tó káàsì ọdún bọ́ọ̀lù kẹ́gbọ́dé máa padà sílẹ̀ ṣé wọ́n nílùú wọn ni àwa níyà ní bàbá nílùú. bá a tẹ̀lé nígbà tí wọ́n ní jáwà lálẹ̀ wọ́n sunlé wọ́n sun gbogbo nǹkan káàkiri a níyà ní bàbá bá ti wà ní gbogbo ẹ̀ ọkọ̀ wa ibẹ̀ yẹn ló máa ń wà dúdú pé wàhálà tó ń ṣẹlẹ̀ lé ọkọ̀ balẹ̀. all the time àwọn eléyìí ẹ̀yìn ẹjọ́ ọ̀la àròyé everything gbogbo kan lọ kò yẹ kó níbẹ̀ náà kó padà sí bí òkú àdúgbò lọ́nà tí wá kó padà tó pàdé lọ́nà lẹ̀ sí wá ní kó padà sí ìlú wọn náà kọ́yẹ́yọ́ wá lẹ́nu. ṣé ìjọba ìbílẹ̀ contribute kọ́ padà àti kábíyèsí kọ́ ilé ayélujára kọ́ fún wọn ní kọ́ lọ jókòó sílé wọn kọ́ sáàbọ̀ pé ilé ayélujára wọn nowhere to define wọn pọ̀ sínú rotation imamship ó pọ̀ jù. ẹjọ́ wọ́n dẹ̀ fẹ́ diwọ́ báyìí. síbẹ̀ náà sórí pa abẹ́jẹ ẹ̀ka àjẹ nǹkan kí ló dé. onídìíwọ̀ contribute ni ẹ kọ́lọ́ ilé ìdúró rẹ̀ kó ṣàánú wa o ànírógún lu. àmì ẹ̀ṣẹ̀ Mr. ọlá láti. ẹnìkan kọ́ńbàṣọ kọ́ńbàṣì wọn fún kálukú máa lọ gáyé lára kọjọ ìdílé ayélujára kò nu. àwọn ti bínú tán. Mr. ọlá láti ìlú Èkó thank you very much. Mr. ọlá láti ìlú Èkó thank you very much. ẹ̀sẹ̀ rí mo sọ̀rọ̀ kan gbà kan mo ní ká ní wọn ò fi ọ̀rọ̀ ti kábíyèsí sí ni tẹ̀yìn ayélujára àti ìmáàmù tẹ̀kan yanjú ẹ̀ láàrin kọ́kán àwa yìí wọn kì í jẹ́ mọ́mù ìlú nínú ilé bàbá tèmi yàrá o àwọn kálukú lóye tí wọ́n jẹ́ ń lé wọn ìmáàmù ìlú kọ́là ń jẹ tí ìmáàmù tó dábàá kó ń bẹ̀ lónìí àbí lọ́la èmi kọ́ ní jẹ́ bọ̀dá mi kọ́ ní ó jẹ́ fámìlì mi kankan ní ó jẹ́ ṣùgbọ́n tẹ́ rí nígbà míì téèyàn bá fẹ́ jà tó o bá ti mọ ìjà jà ọ padà rí pé ààrẹ rẹ̀ ń gbà mí lè padà fẹ́ dẹ̀bi ọ̀rọ̀ yìí ó ti àwọn ẹ̀yin fún ara yín lẹ gbé lélùú lọ́wọ́ kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ fámílì ayélujára àti ìmáàmù ṣe wá fẹ́ kan kìrìsìtẹ́nì ṣùgbọ́n ẹ ti sọ di ọ̀rọ̀ gbogbo òlu gbogbo ayé ni lórí àwọn kan máa ní kí lọ́kàn kìrìsìtẹ́nì kí lọ́kàn ṣé ọba jẹ́ ọba lórí mùsùlùmí nìkan ni tẹ́ ẹ torí ọ̀rọ̀ ọba tẹ́ ń drági ọ̀rọ̀ ìlú ìmáàmù tẹ́ ń drági ọba àwọn tí ó bú ọba ń bú ọba àwọn tí ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sọ́ba ń sọ̀rọ̀ ẹ wá ní káwọn èèyàn má dá sí. hello kọ́lá. hello. ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló obstruct mi lẹ́gàn tí mò ń sọ̀rọ̀ sà. ok ẹ bá wa ṣe pápá pa sà. so adé láti Ìbàdàn ni ó ń sọ̀rọ̀ sà. ok láti Ìbàdàn. so èmi náà jẹ́ ọmọ bíbí Ògbómọ̀ṣọ́. jẹ́rí mi ní panátàn yìí jẹ ọ̀rọ̀ tó ń lọ yìí ó ń fa like ó kò jẹ́ kínú àwọn táwọn lóta àti lódòmọ̀ṣọ́ kò jẹ́ kínú wá tó torí tó pẹ́ níbi tó ti ṣẹlẹ̀ ní ìlú báyìí ṣe lọ́kàn àyà máa ń ká sókè. panátàn yìí jẹ
so bí mo ṣe wá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pẹ̀lú solution tí èmi rí pé wọ́n lè ṣe sọ̀rọ̀ yìí resolve ni pé ṣẹ́rí tí ìmáàmù gangan bá sọ pé ó yá gbogbo ẹ̀yin blogger pátápátá tó bá mọ̀ pé lóòótọ́ tèmi ló ń ṣe tó yẹ kó o wà ní ibi ààbò ní yóò gbọ́dọ̀ ìgangan ni yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́ba mọ́ kí o tó bá ti lè máa praise ọba sọ kankan mọ́ so kí máàmù náà wá lọ sí court tó ní against kábíyèsí kí wọ́n withdraw ẹ̀ kí wọ́n sọ pé àwọn gbà pé lóòótọ́ ọba ló fẹ́ àwọn jẹ torí tẹ́ bá gbọ́n gbà tí kábíyèsí sọ̀rọ̀ ẹ ló bá ṣe ń gbọ́ mi ta. à ń gbọ́ yín ẹ̀ bá ń gbọ́ yín. nígbà tí kábíyèsí sọ̀rọ̀ fún àwọn táwọn dúró lé lójú kábíyèsí sọ nígbà táwọn rántí ọ̀gá mi ta sọ pé ọba kọ́ ló fẹ́ àwọn jẹ. so ó dàgbọ́ wọ́n fẹ́ rectify wọ́n fẹ́ kí wọ́n rectify yẹn pé ṣé lóòótọ́ sọ́ba ló ń fi ìmáwò jà bọ́ba kọ́ tí ìmáwò gbèsè bá accept pé lóòótọ́ ọba ló fi àwọn jẹ pé solution náà lèmi náà bẹ ṣùgbọ́n máa padà lọ sí family mi àdé ṣe pé mo máa mú olórí ìdílé mi wá president ní gẹ́gẹ́ ṣe gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yẹn ó máa ń dá ìdàndán pátápátá that's just the solution ṣe rí à ń pàtàn à ń sọ nǹkan tó ti ṣẹlẹ̀ one solution this is the only two solutions ṣe ráwọn àgbààgbà tó lè mú ọ̀rọ̀ tí mo sọ yìí tó lè mú lò within 1 month everything will be resolved in Ògbómọ̀ṣọ́ and I dem are restore nǹkan tẹ́mi ní láti sọ nìyẹn ọ̀gá mi ọlọ́run kò ní bá jẹ́ ọ̀gá àlàáfíà Ògbómọ̀ṣọ́ ọlọ́run máa bá a dá padà. àmín ẹ ṣeun. nígbà táwọn ṣe live gbogbo December táwọn gbogbo last year yẹn ẹnìkan pè mí jọ kan sọ online ó pè sórí live program ni ó lẹ́yìn bloggers kan tẹ̀ ń jáde yìí ni ẹ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ mọ́ lé sí ẹgbọ́n ẹ̀dákẹ́ máa ń kálukú wá ṣẹ́ṣẹ́ àwọn ò fẹ́ dákẹ́ èmi yìí personally mo ní ìní dákẹ́ àfi tá a bá rí i pé àláfíà jọba ọ̀rọ̀ ọba kábíyèsí ọba Ghandi Afọlábí ọ̀sẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní àkókò ìjòyè ìsànjú kẹ́jẹ́ mi náà kálágbájá lọ a sì wá fi ọba jẹ tẹ́wàá ní ẹnu ọba òní kálù àmọ́ àwọn ò fẹ́ dákẹ́ ọlọ́run bá dá wa lákẹ́ ẹ wu ọlọ́run ó bá dá wa lákẹ́ ẹ ló jàre. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yusuf ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. Àbádìkúnlá Yusuf láti Ògbómọ̀ṣọ́. Ẹ ti mọ̀ mí. Àwa pẹ̀lú yín. Mi ò mọ̀ yín o. Kọ́látùns ló gbé orúkọ yín wá o. Kọ́látùns ló gbé Síkírù Yusuf wá. Mi ò mọ̀ yín o. I don't know you. Bóyá létà tẹ bá wá ìṣòro àmọ́ bàbá mo lè padà wá mọ̀ yín. So èmi ò fẹ́ dákẹ́ ní wọ́n ní ẹnìkan ní wàá já mi lákẹ́ ara nígbà tí n fẹ́ dákẹ́ tọ́lọ̀ wá ní kí n dákẹ́ ńkọ́ ọlọ́run ló ní kí n dákẹ́ torí fóònù tí mò ń lò rèé fún Facebook ńgbà yẹn wọ́n ní lè lò mọ́ fún Facebook nísìn mi ò lè lò mọ́ fún Facebook nísìn báyìí ẹ̀mẹ́je sẹ́mẹ̀fà ni wọ́n suspend ẹ̀ ọlọ́run ló dá mi lákẹ́ o nígbà tí mo wá dákẹ́ ń sọ̀rọ̀ mọ́ sọ́run ti wá yanjú àwọn ìgbà kan bẹ́ tí mo open Facebook gan àwọn ọ̀rọ̀ kan bẹ́ tí mo rá nígbà mo sáré open ibi ìjọ́ mẹ́tò kan mo wá rá àwọn ọ̀rọ̀ kan tí ń wọlé mo tẹ̀ fẹ́ mọ́ sun ẹkún táwọn kan fi ránṣẹ́ sí bàbá kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè èmi sọ fún yín from day one pé ọ̀rọ̀ ìmáàmù Ayílára ọ̀kàn wa ọ̀rọ̀ ìlú wa àlàáfíà ìlú wa torí pé ọ̀rọ̀ ìmáàmù tí ó máa dá wàhálà alẹ́ nílùú àríwá ní wòran ká máa ń dákẹ́ wá ní pé àwọn ọmọ ilé Ayílára no ẹ ti gbé kú ó ti kú ilé Ayílára ó ti gbọdọ̀rọ̀ lú. Hello. Wa alaikum salam. Kọ́látùn ló gbókọ yín wá o. Yusuf ló padà wá. Mo wà pẹ̀lú yín sà. Lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Aṣọ lákàárọ̀.
pẹ̀lú gbọ́ràn. Báyìí tèmi mo fẹ́ gbọ́ àwọn blọ́gàsì lẹ́ fẹ́fẹ́ sọ yìí tàbí ẹ̀sùn ìbílẹ̀. Sẹ́rí gbogbo eléèkejì wọn ni wọ́n gbé ẹjọ́ lọ sáàfin fún àwọn ayélára àti àwọn àáfàá kọ̀ọ̀kan tí wọn ò bá ti ìmáàmù Tọ́líà ẹjọ́ lọ sáàfin. Wọ́n ti wá gbẹ́jọ́ lọ sáàfin o. Yẹ fọwọ́ lẹ́rán kí wọ́n mọ owó tí kábíyèsí ń ṣe ni. Ọkùnrin káwọn náà sì sáré yan ìmáàmù tí wọ́n yàn tó jọmọ inú ilé kan náà ní ààfin. Ibi ń dá wa lálẹ́ ní Ògbómọ̀ṣọ́ nù. Tó àìpé wọn bá ti yan ìmáàmù yẹn ọ̀rọ̀ yóò tètè parí. Gbogbo èèyàn nínú ìlú lọ́mọ ìpè Ayélára ó pẹ́jọ́ lọ fún kábíyèsí. Kábíyèsí wa ṣé mùsùlùmí ni wọ́n ni wọ́n ṣe mùsùlùmí. Bí ẹni tí ò fẹ́ràn wọn ibú àwọn tí ń kírun nínú mọ́sálásí Central Mosque Ọ̀jàgbó kò sí ẹni tí ò fẹ́ràn kábíyèsí ibú èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan. Bá dáadáa ni wọ́n àwọn ọba àti ìmáàmù ológo ni àwọn méjèèjì nínú ìlú Ògbómọ̀ṣọ́. Ògo ni ẹ wò bí ògo Ògbómọ̀ṣọ́ ẹ wò bó ti tàn àwọn méjèèjì. Ǹjẹ́ mi kàn fẹ́ ní pé ẹ̀dá àwọn tó ń tọ́ lọ́hùn. Àǹtí ẹ bá mọ̀ pé èyí náà lè bá sọ̀rọ̀ láì jẹ́ pé ọ̀rọ̀ yìí ṣe torí mò ń tí ń wo prógámù yín látẹ̀kẹ̀ kan náà ni. Aláàjì Èjìdé òun àwọn náà wọ́n ń ṣe èèyàn kékeré nílùú Ògbómọ̀ṣọ́. Sọ fún mi nígbà tí kábíyèsí ìmáàmù máa ń jà agbọ́ra wọn yé nínú ìlú Ògbómọ̀ṣọ́ kí ni nǹkan dáadáa tó fẹ́ wọnú ìlú yìí. Wọ́n sì fẹ́ wọlé. Àmọ́ àwọn èèyàn kan ń bẹ lẹ́yìn kábíyèsí tí wọn ò fẹ́ràn kábíyèsí òun gan-an táwọn gan-an tí wọ́n ń dìtẹ̀ kábíyèsí bí mọ́mú ṣe ní ọ̀tá bí náà ní kábíyèsí náà lọ́ta o. Tọ́ba ni pé kò bá rí bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin ò ní dúró nídòkí ọwọ́ kábíyèsí tí ẹ̀wọ̀n nílùú Ògbómọ̀ṣọ́. Búra fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run kì í ṣe àwọn tó wà lẹ́yìn mọ́mú ní gba Ògbómọ̀ṣọ́ rú. Wọ́n gẹ́gẹ́ ń fẹ́ràn bí ìlú ṣe ń lọ pẹ̀lú kábíyèsí wa táyẹ̀rẹ̀ yẹn ọba Ghandi. ẹni ẹ má bínú sá àbá Yusufu ẹ sọ̀rọ̀ kan nísìn ẹni àwọn tó wà lẹ́yìn mọ́mù kan ní ń dà lóru sáwọn tó wà lẹ́yìn ọba náà ni wọ́n ń pòsì bọ́tò ọba ni wọ́n ń bú ọba lórí social media tó fẹ́ bí léèrè nù sá. Bọ̀ ní pé àwọn kan wà. Ọ̀kan wà lábẹ́lẹ̀. Sọ̀rọ̀ jáde kò fẹ́ràn ó bá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kọ́rọ̀ yìí ti sẹ́tù. Bí wọ́n ń fà yọ yẹ kó ti sẹ́tù. Kan tẹ́mi ti rí i pé gbogbo ẹ̀ fi ń dàrú ni pé kò yẹ kí bí kábíyèsí sọ pé kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ wọn nínú ilé Ayélára kò yẹ kí ọba wa ti yan ìmáàmù mẹ́sàáfún. Ó yẹ kí wọ́n sì mọ wù wọ́n náà ni. Ṣé ẹ ṣì wà online lọ́rọ̀ tí ẹ sọ yẹn máa ní explanation bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ wà online kí n yanjú ẹ̀ nípa ọ̀rọ̀ pé ìyá ẹ̀ bàbá kábíyèsí yẹn ìmáàmù ààfin mi so èmi wà á láàyè yín kì í sọ̀rọ̀ ọjà bí ebu o torí mo láìkì yín bẹ́ẹ̀ ti pè tẹ́ ẹ sì sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí èmi náà wà á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ explain fún yín yín tí ò bá yé wa á láre yẹra wa ni ẹnìkan kì í mọ́ tán ẹ lè sọ̀rọ̀ ńgbà míì bẹ́ẹ̀ sì wà á lè sọ̀rọ̀ tí màá mú bẹ̀ pé ń tẹ̀sọ̀ yóò tọ́ ni so èmi náà lè sọ̀rọ̀ fún yín tẹ́ẹ̀rí ń bẹ̀ mo fẹ́ kẹ́ stay tuned kẹ́ gbọ́ àlàyé ní ráńpẹ́ lórí ọ̀rọ̀ ìmáàmù ààfin yẹn ṣẹ́gbẹ́ ọ̀dà kùn tó lọ lọ́hùn. ẹ ṣeun salaam alaikum. tẹ́ẹ̀rí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ wá sọ yìí ẹni kálukú máa sọ pé àwọn kan ní kò yẹ kí bàbá kábíyèsí ọyàn ìmáàmù ààfin àwọn kan níyàn tí wọ́n yan ìmáàmù ààfin gan ló ba ọ̀rọ̀ jẹ́. ẹ gbọ́ àkọ́kọ́ ni pé ẹ ní àwọn blogger àwọn tó wà láyà under ọba ni wọn ò nífẹ̀ẹ́ ọba ṣé gúdúgúdú alágbàkọ tí ó mú ọba ṣe rí àwọn kan bọ́tọ́ ẹ̀ka àwọn tí wọ́n di aṣíwájú lọ́dọ̀ àwọn ìmáàmù tí wọ́n ń tẹ̀lé ìmáàmù gan ṣe
gbogbo ẹ lè mọ respect káwọn kan máa bú ọba lórúkọ imam kẹwàá ní pé torí náà ẹ nífẹ̀ẹ́ ọba o ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ social media ẹ gbàgbé ẹ̀ gbogbo ayé ti mà ẹ kẹsí pé bóyá ọ̀rọ̀ social media kọ́ fúnra ìmáàmù everybody gan la gbé social media. Gúdúgúdú abèjákẹjà kan tí ò ní lẹ́yìn re tí ó mọ sọ̀rọ̀ sí bàbá wa kábíyèsí ẹni àwọn tó máa fọ̀rọ̀ wọn ṣe yóò máa kọ àwọn átíkù tí ọ̀dà ǹjẹ́ àwọn ìmáàmù tọ́lé àbí ẹnìkan tiẹ̀ dálẹ́kun tábà bí wọ́n làwọn kọ́ làwọn ránṣẹ́ ẹ̀yin kọ́ lẹ ránṣẹ́ ètàwọn náà ń ṣe yìí bàbá kábíyèsí ò rán wọn ṣẹ́ àwọn ẹnìkan kan ránṣẹ́ tábà wá bú tábà wá sọ ohun tí ò yẹ ká sọ àwọn tí wọ́n rán wọn sẹ́wọ̀n náà wọ́n pè wá pé wá àárọ̀ onítàn sọ yìí o tábà yí wọ́n mọ̀ pè wá o wọ́n pè wá mọ́nà tí a bá ṣe fídíò tí a rí pé yóò da ìlú rú wọ́n pè wá bẹ́ẹ̀ àwọn kan náà wa àbí ká ṣe fídíò tó gbarúkọ wọn jẹ́ wọ́n ní wá mọ́ bokọ̀ mi jẹ́ wọn ò pé àwọn yẹn àbáwọn lórí bú ọmọ kan lórí bú ọmọ láwálé àbí kíní pẹ̀lú rẹ̀ yìí tẹ́ bá rí àwọn àgbákọ̀ tí mo sọ sí ọ̀wá kábíyèsí òun ní ọ̀kọ́ pọ̀ fi dáwọn náà in the love of pé I never pé àwọn love ìmáàmù ìyẹn báwọn ṣẹ́rọ̀ gúdúgúdú wà láìtàláì gúdúgúdú ọ̀rọ̀ ọ̀jọ́ mi lójú o àánú alágbàkó lòun tẹ́lẹ̀ wọ́n bí mọ́ àgbákò ni ẹ rí i pé ẹ lè rí ibi tí ó ti ṣọ́ identity rẹ̀ alágbàkó lòun so ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ́ wá lójú ẹni tí ó bá ti ní aṣọ rẹ̀ lórí kọ́ kò sí yóò mẹ́ máa ń sọ gba àwọn èèyàn lákìísà ni bẹ́ẹ̀ bá wò gbèsè ayé tí ẹ̀ rí pé àyíntẹ̀ tíátà àti ẹ̀rí ó láti mọ̀ pá gbèsè ayé rẹ̀ dàbí ọ̀dá kí ẹ máa ń dági ọba ìlú adẹ̀ ń sọ fún yín ọba ò lẹ́sìn ìsìláàmù kọ́ ni ó tọ̀lú kìrìsìtẹ́nì kọ́ ni ó tọ̀lú ìṣẹ̀ṣẹ̀ kọ́ ni ó tòlú ọba ni ó tòlú àtọ́lọ́hun tí wọ́n lè sọpọ́tì ọba ẹfẹ́ máa ṣe ìsìláàmù tí ìlú Iran tí wọ́n ń jagun nísìn ṣé ẹ̀sìn lè ṣe ń bẹ̀ ni ẹ jẹ́ àrònú ọba ṣé ìjà ẹ̀sìn wọn náà jà ní Iran ni ẹlòmí ò gbé àbí ìsìláàmù ìjà ẹ̀sìn ni wọ́n ń jà ní Iran ìjà ẹ̀sìn kọ́fà ẹ lọ wo ohun tó fa ìjà Iran ìjà tí wọ́n ń jà ní Iran nísìn ṣé ọkọ̀ wa máa kọ́ bá ẹ̀sìn léṣe àwọn ń gba Ramadana ní Nàìjíríà ń bí pẹ̀lú àlàáfíà Iran wọn ò tó bẹ́ẹ̀ sẹ́yìn tí ìlú tí o tọkùn ti ẹ̀ balẹ̀ lẹ́sìn rẹ́sìn sí bọ́kàn ọ̀balẹ̀ mọ́sáàsì tẹ ní wọ́n mọ́ tì ń yóò tì fúnra rẹ̀ ní nígbà tẹ́lẹ̀ kankan wà lọ kírun lọ́jà lọ kírun mọ́ bá a ṣe wà ní ìsìn gbogbo ọlọ́ba abẹ̀rù kú fa alọ́fẹ́ kú abẹ́gbọ́ pa oníṣìn mọ́sáàsì ó tùká ní ìbámùgọ́ gba wíńdò jáde ẹbágbọ́ gba ooo àkọ́kọ́ ẹ̀kọ́ sọ́ọ̀kì báyìí ẹbá sí Allahu Akbar tó bá gbọ́ gbà ó yọkọ̀ sí báyìí tó gbọ́ gbà ó yọ kọ̀kọ́ gbé ìkábàlà wálẹ̀ báyìí náà tó bá lọ gbé gbà ó lẹ́ẹ̀kẹta tó tún tí èéfì jáde wàláhì ẹ̀ nígbà tí mọ́mọ́ bà jáde kábà ní jẹ̀mọ́ ẹsẹ̀ Ọláolúwa eléri burúkú ọmọ ní ọmọ yẹn sẹ́rí Ọláolúwa àti gúdúgúdú ọmọ ìyá kan náà ni wọ́n alágbàkó kàlà méjèèjì yẹn tí ẹ bá dẹ̀ mú ọmọ yẹn so àti gúdúgúdú àti Ọláolúwa kẹ́ ẹ mú wọn so ẹ lọ wo péèjì Ọláolúwa ẹ lọ wo àgbákò tí ọ̀rọ̀ tí wọ́n sọ Ọláwálé Ọláolúwa ẹ lọ wo péèjì gúdúgúdú jẹ́ ẹ máa wá àbùkù kábíyèsí ọba Gándì ni tó ma lè rí ọ̀rọ̀ kan báyìí ń bọ̀ wá sórí kílógbẹ̀ yóò wá máa kọ́ ọba Gándì o ẹgbẹ́ àwo sábà lélẹ́ yìí ọba kọ́ ọba ní olórí burúkú bá bẹ́ẹ̀ lọ bá mú wọ́pọ̀ jọba
gúdúgúdú àkílẹ̀ ẹ wo ẹ̀mí yẹn fọwọ́ gúdúgúdú lẹ̀ àjọlá olúwa adáyọlẹ́lẹ́ bu ọmọ líle wọn mọ ohun tí ẹ níran kò níran èmi ẹni kẹ́ ẹ̀ má bù mí o níta máa ń sọ ọ́nu ìmọ̀mọ́ ń pè yèrè pé njọ́ wọ́n ti ń pè mí fún mi lépè ń bí ń kọ́ táwọn ọmọ fún mi lépè ń bí jẹ́ wá pè mí tó wá ṣàdúrà fún mi ẹ wà tún ní kí n má máa forí mi gba àdúrà èpè ní ká máa fún èmi. ọ̀rọ̀ ìmáàmù ààfin tó bá yàn ọba gbọ́dọ̀ yàn ìmáàmù ààfin tí ọba ò bá yàn ìmáàmù ààfin a mùsùlùmí àgbáyàwèrè níwọ̀nba a tún ní ọba yẹn òfin tẹ kò gba ti Islam láàfin a tún ní ẹ̀ẹ́dàdínsìn pé àwọn kìrìsìtẹ́nì ní ìjọ tí wọ́n máa ń lọ ṣe every Sunday wọ́n máa ń ṣe service láàfin káwá ní pé àwọn kìrìsìtẹ́nì wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe sábìsì ní Sunday láàfin àwárí ìjọ kan fún mùsùlùmí láàfin tí ń ṣàdúrà sáàtù ní sọba lẹ́nu pé ọba ò nífẹ̀ẹ́ mùsùlùmí ọba ẹ̀ tí ń ṣèyàn gan ẹlọ́ba ẹni ọba kò gba ti mùsùlùmí ni ẹlọ́ba ọ̀fẹ́ kárẹ́ pọ̀ tọ́ ẹni tí wọ́n sì jẹ́ ìmáàmù tí ó yẹ kó lọ máa ṣe ojúṣe yẹn títí ń ṣe kí ọba tó dé ìyẹn ọba Ghandi ó tó dé tí ọba sì dé tọ́rọ̀ ń ṣẹlẹ̀ tó ní òun kì í ṣe ìmọ̀ olóyè ààfin ẹ gbọ́ tí ìmáàmù láwọn kì í ṣe olóyè ààfin kì í ṣe pé ọ̀tọ̀ pamọ́ gbogbo alágbọ́ o ẹni tó bá ṣàbòsí ló kù tí ìmáàmù ní ọba kọ́ ló fà wọ́n jẹ torí ẹnìkan sọ lẹ́ẹ̀kan pé ọba ìmáàmù sọ tẹ́lẹ̀ pé ọba ló fà wọ́n jẹ sọ ọba tó lè yọ àwọn nígbà tó wà láàdé ìmáàmù ní ọba kọ́ ló fà wọ́n jẹ àwọn mùsùlùmí ló fà wọ́n jẹ sọ ọba ò lè yọ àwọn ṣé ọ̀rọ̀ títí méjì ṣé rí ẹrọ ẹjẹ́ kó rí wá ó pé àìṣe òpònú àìṣọ́ dẹ̀ we know the truth. We know the reality, and all of us know it. All of us knew it. We know the fact and the reality and the fact about this issue. Ìmáàmù sọ lánàá kọ́bọ̀ tó jẹ́ pé ọba ló lè yọ àwọn. Ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ ó fẹ́ yíwọ́. Ìmáàmù wa ní ọba ò lè yọ àwọn ọba kọ́ ló fà wọ́n jẹ. Èwo la fẹ́ gbọ́nù sí ọ̀rọ̀ méjèèjì báyìí. Nígbà mọ́ mo wá sọ yẹn tí ọba sì challenge wọn. Èyàn ló ń solóyè ààfin kí ló fẹ́ lọ ẹ̀dàkùn èyàn lè yẹn solóyè ibì kan kí ló fẹ́ máa lọ sí ń bẹ̀ mọ́ ìpàdé ò ló fẹ́ wà láàrin àtọ́bá mọ́ in tó dà wọ́n pọ̀ náà ni ìmáàmù sí láwọn èsì òun láwọn solóyè ààfin wákọ́ lọ́ọ́ yà wọn clear expect tó dẹ̀ ní activities tó yẹ kí ìmáàmù lọ máa ṣe ní every Friday èyí wọn bá stọ́ọ̀pù tí wọn wá yẹn mùsùlùmí mi tí ọlọ́mọ ṣe máa ṣe pásítọ̀ ní kó tó yàn fún Friday tí ẹ̀tún ní sọba lẹ́nu ẹ̀tún ní nọ́bá tó ọba tó ń bá mùsùlùmí láàyè mọ́ ó ń bí léèrè ni ọba wa ògbéra náà tí ìmáàmù bá ní ohun èso lóyè ààfin táàsì lè ìjọ ibi tó wà á yẹn ẹni tí ó mọ jó lóyè ààfin tí ó mọ wá ṣàdúrà fún wa láàfin torí pé ààfin bí wọ́n ti nídìí àdúrà kìrìsìtẹ́nì ni wọ́n nídìí àdúrà mùsùlùmí wọ́n ní di ìwúre oníṣẹ̀ṣe wọ́n wá yan Imam Habibullahi ọba tún wá sí dáadáa fún yín ọba ọ̀lọ́ múlé mi tí ọba bá ń mú inú ilé mi tí wọ́n mú yàn nínú ilé mi yẹn ìmáàmù ààfin automatically imamship tún kó nù ilé ayélujára nù ṣùgbọ́n ọba yẹn ò tún fẹ́ ṣàbòsí torí àwọn ayélujára ni wọn ìmáàmù kàn nígbà tí ṣe pé ìmáàmù tọ́líà nìkan ní bẹ́ẹ̀mẹ̀ tọ́lọ́ tó fún nímọ̀ wọ́n nímọ̀ ju àwọn lọ ni a sì máa mọ nǹkan ju àwọn lọ ní tí ò ju àwọn lọ ní tí ò yẹ yín nu a máa nímọ̀ ju àwọn lọ àlè fẹ́ yẹn kù ṣé gbogbo tẹ́fsìrì sí máa wíbù láì ṣe nu Ramadan wọn ò rí ṣe táàmù pé tọ́pẹ́ kíní kan tọ́pẹ́ bí àwọn ìmáàmù àwíbù lẹ́sẹ̀ ẹ̀ ti mistake wọn jáde pé ẹ̀rí ìmáàmù ẹ̀rí tó sọ gbogbo 30 days tẹ̀síìrì ẹ lọ mú mistake wá ṣé kò wá rí tẹ̀síìrì sí àbẹ́ni kí wọ́n mọ̀ àbíbù lẹ́wọ̀ kí ọ̀hún àríwọ̀n kí àríwọ̀n rí útúbà ṣe
a máa gbó láhán jura wa lọ ká mú láhán ò ní ká nímọ̀ ju ẹlòmíì gan mú láhán ni kò nímọ̀ tó ẹlòmíì ọ̀kan mú láhán kò ní kú wọ́n tún lè ta níyà ni ṣùgbọ́n ó nímọ̀ ọmọ tí ń sọ ọ sì mọ tí ń ṣe a sì bún ẹlòmíì kó ní kú wọ́n tún lè ta níyà kó mọ bá ti gbọ́rọ̀ kalẹ̀ kó tún wá ní ìmọ̀ kò wá sẹ́ni tí ó ní bá ti kò sẹ́ni tí ó mọ bá ti gbọ́rọ̀ kalẹ̀ tó ní nímọ̀ torí ìmọ̀ náà ni wọ́n kọ́ bí ó ti sọ̀rọ̀ máa ìwúlẹ̀ wà rọ́rọ̀ sọ ìbí torí ẹ̀ náà lẹ́mọ̀ yẹn kàyẹ́kà ìmọ̀ àbíbù láì níjẹ́ ò lẹ́ kí wọ́n àbíbù lẹ́ jáde kó bú mọ́mù tọ́lẹ́ àrí àbí kó ṣépè fún mọ́mù tọ́lẹ́ ara ẹ̀yin tẹ́ jẹ́ ti wọn náà lẹ́mọ̀ jáde máa pe mọ́mù àbíbù láì kápẹ́ntà ó kọ́ lẹ́ pé mọ́mù àbíbù láì tán ìdí nìyẹn tí ọba fi gbọ́dọ̀ yẹn ní tí ọmọ wa ṣàdúrà láàfin tó gbé wọ́n ní di Islamic Muslim activities ní palace gẹ́gẹ́ bí ojúṣe mùsùlùmí gbogbo ọjọ́ Jímọ̀ àwọn ọgbà tí ìmáàmù tó yẹ kó máa lọ láwọn èso ló yí ààfin ọba kọ́ ló fà àwọn jọbọ sí ju àwọn kílẹ̀ expect the next thing kí kábíyèsí yẹn lómi mọ̀nà the next thing kábíyèsí kan yẹn lómi tó mọ̀ lọ kí òun láàfin ìsinmi wá yẹn lómi tó kí láàfin yẹn sí wọ́n ní kí mọ̀mọ̀ tọ́lẹ́ wọn kiri Jímọ̀ kí wọ́n kí Jímọ̀ lọ́jà gbòòrò mọ̀mọ̀ tọ́lẹ́ àwọn ni wọ́n sì ń kí Jímọ̀ dọ̀la torí gbogbo ohun tí ìmọ̀mọ̀ tọ́lẹ́ fúnra wọn ti ṣe tí wọ́n kábíyèsí fi yọ àwọn ó náà gbẹ́jọ́ lọ kóòtù ó mọ́fin ní ẹ fi bàbá kábíyèsí lọ́rùn lẹ̀ ẹ má díragi wọn mọ́ kò nídìí ẹ̀bẹ̀ mọ́ jẹ́ kóòtù ọ̀dájọ́ ẹ wìdú ẹjọ́ kúrò ní kóòtù ẹ ń bẹ kábíyèsí lórí kíni kálẹ̀ wìdú ẹjọ́ kúrò ní kóòtù nísìn ẹ wá ń bẹ kábíyèsí ayé sọ pé ẹ ti fìdí ẹjọ́ kúrò ní kóòtù ẹ dá ọ̀rọ̀ padà sípìlẹ̀ ìpìlẹ̀ pé ọba ló lè dájọ́ náà ní kẹ́ gbé sí tẹ́yìn náà wá jókòó ibi tí kábíyèsí bá gbọ́rọ̀ sí kẹ́ gbà bẹ́ẹ̀ bá jẹ́ mọ́mọ́ ọjà gbọ́ mẹ́jẹ́ mọ́mọ́ wòmí àbí bẹ́ẹ̀ bá jẹ́ mọ́mọ́ ọjà gbọ́ sẹ́yìn níwájú jẹ́ náà ni abẹ́rẹ́ dídá wà sí ẹ wu àwọn èèyàn tó já àwọn ẹgbẹ́ yín tí wọ́n lọ ń bùn lọ́rọ̀ sọ bíi ti yín wọ́n à ń jẹ́ mọ́mọ́ bí kankan ayé gbọ́ wọ́n gbọ́rọ̀ ẹnu wọn alibasi tinú alibari sí ìmáàmù lukọ́lá alibari sí gbogbo ayé ní í ṣe wáàsí fún gbogbo ayé sì ń gbádùn ọ̀rọ̀ wọn. Àjì Buhari Musa ṣe mọ́mù lu káàtì bí ànábì kí ṣe mọ́mù lu kankan bàbá ọ̀tẹ́sàlẹ̀ àti ọgbà tí ó ṣe tọ́rọ bọ́lọ̀ nǹkan òní ṣe ó fún olówó ọ̀nà ẹ̀kọ́ mọ́síláṣí fúnra rẹ̀ wọ́n sì mọ́mù fúnra rẹ̀ ẹnìkan kan tí ó lọ lé àlìbárì sí kúò ní ìsọ́rí bàbá ọ̀tẹ́ kúò níbi tí sí mọ́mù kò sóńtàn tó ń lọ́kọ̀ọ̀kan rẹ̀ àbádẹ́ ń ṣe wà sí gbogbo ayé nísìnyí gba tiwọn. Sheikh Muhammad Jamiu Hayatullah ó ti ń ṣiṣẹ́ ọlọ́run fúnra rẹ̀ kọjọ́ ọ̀run olúmọ̀nà ọlọ́run gbaṣẹ́ wọn ń gbòsí ọkọ̀ mọ́sálásí fúnra rẹ̀ ó sì kọ́lé kọ́kọ́ skul ẹnìkan ò lè lé kúrò ńbẹ̀ ń ṣe dáwà rẹ̀ lò ẹ ṣe gbà fọlọ́run wọn bá ní ká má jẹ mọ́mù lú mọ́ ẹ jẹ mọ́mù borí ẹ jẹ mọ́mù tẹ́nìkan kan ò ní lè léyìn kó ńbẹ̀. ẹ jẹ ìmáàmù lu ẹ jẹ ìmáàmù wòmí òkèlè ìgbàdà kọlá láàfíà mọ̀ dà mo ti advice wọn láì mọ ìgbà mú ní bẹ́ẹ̀ bá fi mọ́mù lulẹ̀ ìyẹn ò dín sí ọlọ́nkú lára yín ẹni àwọn tí bá nífẹ̀ẹ́ yín wọ́n tún kọ̀ǹtínú àti mọ́ nífẹ̀ẹ́ yín sí ni àfi tó bá jásí pé àgàtẹ jòkó sí òun lọ́sọ̀yìn déèyàn lókù tí ìbá ipá ga yún lọ́sọ̀yìn di nǹkan tí ó sì sí nǹkan mí ń bẹ́ẹ̀ lẹ́yìn pé àjẹ́ máa ń pé ìmáàmù ká kírun ká sì kú ká ṣe útúbà tí ò bá sí nǹkan mí bẹ́ẹ̀ kó lé tó bá wọn mọ̀nà àwọn àṣẹ ìrọ̀lẹ́ ìmáàmù lù sí wádé kí wà lọ́wọ́ wá dé nígbà tí wọn má bá yọ ẹ́ńkò mọ́mù lù wọn ò lé kó lọ́bí sí wọn ò lé ẹ́ńkò lọ́bí sí ọlọ́run ṣùgbọ́n bí ó bá ti wá di pé
dandan ibẹ̀ ní gbọ́dọ̀ kú sí no something is behind it. nǹkan mi bẹ́ẹ̀ nù ká fòye sí gbogbo wa ká fi òye gbé gbogbo wa wọn ò ní á lé wọn lé wa láyè mo sì máa ń sọ ohun tó lè mú àlàáfíà wà l'Ógbómọ̀ṣọ́ ni pé kẹ́ ẹ jẹ́ kí àṣẹ ọba ń múlẹ̀. last caller o mo ń lọ ilé mo fẹ́ mo ti try o hello hello. ló ń sọ̀rọ̀. mi gbọ́. ìlà àti akóredé náà. èèyàn tèmi gangan òyìnbó ní búrẹ́dì. ẹ ṣeun. ẹ ṣeun. ohun tí àwọn èèyàn ṣe látàárọ̀ gbogbo ẹ̀ láń gbọ́. àwa ti gbọ́ síwájú tẹ́lẹ̀ rẹ̀ di gbogbo ẹ̀ láń gbọ́ síwájú rẹ̀ di tẹ́lẹ̀. gbogbo nǹkan tí wọ́n sọ nǹkan tí wọ́n sọ pé ìmọ̀ọ́mù gan gbogbo àwọn táwọn èèyàn sọ látàárọ̀ gbogbo ọ̀rọ̀ pọ̀ ní gbogbo orí kìíní yẹn wà látàlá tí wọ́n á rí. gbogbo ẹ̀ ní ó dẹ́ẹ̀sì wà ń bẹ gbogbo tó ń sọ lẹ́gbẹ̀ẹ́ ní sọ látàárọ̀ ẹ̀pá ní pé táwọn èèyàn sọ látàárọ̀ ló máa dá sí i. wọ́n máa àwọn náà máa pé wọn gbogbo nǹkan tó ń sọ yẹn wọn ò lè wí nǹkan kan rárá tó wà látàlá. ìmọ̀ọ́mù àfin wọn ṣe kinní kan wọ́n ṣe gbàwó kinní kan gbàwó. wọ́n sọ fún agbé yóò kéṣe ẹni tí ó ń bú òun àbí kinní kan wọ́n máa kírun lẹ́yìn rẹ̀. bàbá tó kan ló ṣe àárí gbogbo ẹ̀rí mú bá àgbòsí náà sórí àti tí ilé ayélujára tó ń sọ pé ilé ayélujára àkọ́kọ́ bẹ́ẹ̀ pé ọkọ̀ bẹ́ẹ̀ pé ẹ. wọ́n tó ń yàn wọ́n fi píìsì àwọn yòókù àwọn tí wọ́n pé kò ṣe èkó àwọn ọ̀daràn àwọn ọmọdé wọ́n fi píìsì wọn náà ni pé eléyìí wà mẹ́fà báyìí wọ́n máa jẹ́ lọ náà. nẹ́tíwọ́ọ̀kì yẹn ọ̀dá o akóredé the nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ mi ló fèlè má bínú nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ mi ń bí ní ó ṣe ìwèrè akóredé má bínú. nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ mi ló ṣe ìwèrè. ṣé ẹ rí àkọ́kọ́ náà nù pé lóòótọ́ bàbá kábíyèsí sọ wípé èèyàn ò lè máa bú àwọn kó wá jókòó kó máa ṣàdúrà fáwọn káwọn máa ṣe àmì náà kò pọ́síbù. ṣé lóòótọ́ wọn ò bú wọn ni ṣé ẹ bú ìmọ̀ ẹ bú kábíyèsí bàbá dáadáa ṣé ẹ bú wọn ni. Mr. Ọlálékan Oyèdòkun bó ti rí nù wà ní wèrè gúdúgúdú lò kọ́ wèrè tó bá bí òun dá kóhun náà ṣe fídíò tábà àti ṣe ìkọmọsọ tá à ń sọ yìí. àwọn òní bí ẹkí mi lo fake life máa lo orí inú ilé ni mo ti ń ṣe live yìí mi lo fake life máa lo hòtẹ́ẹ̀lì máa lọ ìkan pé mo ṣe ní studio. mo sì sọ fún yín ẹ má fi mi wú anybody kódà gẹ̀wọ́ gẹ́ ẹni gbọ́lága mọ́ fìlà rẹ̀ wé mi. ń bẹ́nu àwọn bloggers wa tí mo mọ̀ pé mọ́yé wa yẹn bí wọ́n ń promote kábíyèsí ni àwọn sì promote kábíyèsí pé àwa ìnísìnyí àwa ń jà ni à ń kọ́ kẹ́nìkan máa kó ẹ̀gbìn bá ọba ni àwa á face anybody. àwọn tí wọ́n ń promote ọba ẹ̀wọ̀n nǹkan àwọn ẹ̀rí wọ́n mọ̀ jẹun lọ ni torí gbà wọ́n léèyàn promote èèyàn ojoojúmọ́ náà mọ̀ rí promotion sí. ẹni kálukú ló sì mọ tí ń wá ń di ẹ̀ kọ́lọ̀n kó gbogbo alókó sọ lẹ́sàn dáadáa. o mo fi ní ẹmọ́ máa wá bíríngì personality èèyàn sórí social media mọ́ ẹwọ́n gbọ́ ní Ṣèyí di mùsùlùmí kí ló wá kàn nípa gbogbo oyún kí Ṣèyí di mùsùlùmí nítorí ó dì kí ló fẹ́ kàn wá gbogbo gbogbo yẹn. personality tọrọ tiẹ̀ nìyẹn òun ló mọ tó dì òun ló mọ tó fi dì òun ló sì mọ tó rí kọ̀ọ̀kan wá ìyún kò sínú ọ̀rọ̀ tá à ń fà yìí. ká má jẹ́ kí ìjà ọ̀rọ̀ ìlú tó kọ́ sọ wá di nǹkan míì ẹ má tọ́ ọgbọ personality èèyàn bí Ṣèyí bá jáde ó gbà tí mo ti ń bá sí online yẹn ká ní mo wọ online tí Ṣèyí jáde bá bú ọba mo fi Muhammad Ibrahim bù Ṣèyí gbà o ẹrọ mi nǹkan máa ń rò pé àrẹ̀sáàbí ìgbẹ́ni kankan tó mọ̀ wọ̀ọ́rì kò sóńtàn tó lè tako àpẹẹrẹ sọ̀rọ̀ tí ní tako mi rí ó ń tàn mí bó ti fẹ́ rí
dáàdì mi ò lè ṣe wọ́n mọ̀ wọ́n dáadáa tó máa ṣe ń gbà wọn fi pé ń bo àwọn ò lè ṣe dáàdì mi ṣe yẹn dáàdì mi ṣe arọ́bàfin nínú ilé fámìlì ọ̀sìn wa ìsarọ́bàfin ilé ń dàbà tọ́ palàṣẹ ni wá tẹ́bàá ẹni tí máa ń takò tọ́ bá nínú ilé ń dàbà ọmọ àlè ni àwọn bàbá tó bí àwọn takò àṣẹ ọba. Iṣu ti ṣẹlẹ̀ láàrin àwa àtẹnìkan rí l'Ógbómọ̀ṣọ́ bọ̀dá mi gangan ni Ìmáàmù Sọ́lẹ̀ Abdulsalami Al-Amawi àbísọ rahmatullahi alayhi ọlọ́ba kẹ́ wọn radiyallahu ta'ala anhu ọlọ́ba kẹ́ ọlọ́ba ń kí àfáà mi bàbá mi ni wọ́n àfáà mi ni wọ́n bàbá wa sọ̀rọ̀ tàná ránṣẹ́ sí ọ̀rọ̀ ìmáàmù tàná Ìmáàmù Sọ́lẹ̀ ọlọ́ba kọ́ wa sọ àlífà tèmi náà ó bá kẹ́wọn Sọ́lẹ̀ àfáà mi bàbá mi dáadáa bá mi kẹ́wọn bismillah qul wallah bàbá sọ̀rún tàná ránṣẹ́ sí wọn bàbá sọ̀rún sì fi ọ̀rọ̀ yẹn síbi tó yẹ kọ́rọ̀ wà Ìmáàmù Sọ́lẹ̀ sì gbà bẹ́ẹ̀ mo rántí jọ náà bàbá sọ fún Ìmáàmù Sọ́lẹ̀ pé ọ̀pọ̀ta ni bàbá jẹ́ ńlẹ̀ yìí ìmáàmù olùjàlálà wọn Ìmáàmù Sọ́lẹ̀ wòlíì ni wọ́n wòlíì ló ẹ bèrè Ìmáàmù apàkè Ìmáàmù Sọ́lẹ̀ wòlíì ni wọ́n tí ì ṣe pé à ń ṣe kiri àgbé pé àfa lásán kíni wòlíì waliyullahi kamil wọ́n jẹ́ gbogbo wòlíì jẹ́ wòlíì wọn náà wọ́n tẹ̀rí ẹ̀ bàbá bá sọ̀hún tàná tí ń já sí pé bá ń bẹ láyé náà wá sọ̀hún tèmi Ìmáàmù Sọ́lẹ̀ ń ta wọn lẹ́rù wọ́n gbà fún wọn bí tí wọ́n fi ọ̀rọ̀ sí ní àbáwá Ìmáàmù Sọ́lẹ̀ ní ìdí àbáwá sọ̀hún tàná fọ̀rọ̀ sí ní ṣé Sọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì gbà wọ́n gba nǹkan lọ́wọ́ Ìmáàmù Sọ́lẹ̀ wọ́n sì filẹ̀ tí ń já sí pé kò sí ọmọ nílé wa kan tí ó ta tí mo takọ́ so inú ilé bàbá wa ìtakọ́ bá àlífà àtẹ̀yìn náà sì kọ̀ takọ́ bá tí àlífà bá takọ́ bá á sọ fún àlífà pé rárá àìṣe bẹ́ẹ̀ lé wa wọ́n bá sọ àlífà àtẹ̀yìn náà. so kò sẹ́nìkan tí ó takọ́ bá lé tiwa kò wá sóńtàn tó lè wá tako ọba tó lè sọ̀rọ̀ àbùkù sí àpèrè yẹn tèmi ò ní jáde sí ẹ̀jẹ̀ ọba ní lára mi ẹlẹ́bí ó tún lè rí ní ẹ̀rọ olùsí ọ̀fẹ́ ìjọba nu ara yìnyín tó yìn ní kọ́ fún mi lóye ṣùgbọ́n ìmọ̀ mọ́ tí mò ń sọ. àwọn Gani Afọlábí ọlọ́wọ́ bá mi o máì fara àbá ẹ̀mí yóò gùn fún mi yóò gùn fún gbogbo alájèrè yín lẹ́sí ìjèrè gbogbo wa náà inú kẹjẹ wa ní káwa náà ká níláàrí ká wá dà nǹkan lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ká dà nǹkan lẹ̀ nílùú mi ká tó ń pè yín pé àbá káyèsí mo kọ́ hospital ńlá kan sí kò yẹ àyè bá ń sí mo kọ́ hòtẹ́ẹ̀lì ńlá kan sí kò yẹ bá ń sí mo kọ́ skul ńlá mo kọ́ lẹ́kẹ́ ńlá bá ń sí àbá kábíyèsí wọn ń jèrè wa náà. tó ẹ lọ́kùn mo kí bá mi Emmanuel Olúṣọlá àwọn èèyàn bàbá lẹ́rí àwọn nǹkan ń bẹsẹ́ wọn ò fi wálẹ̀ máa mi Emmanuel Olúṣọlá gbogbo àti ìsìlọ́lá yẹn kọ́lá Mr. Oyèdèkun Ọlálékan mo challenge wọn wọ́n sọ nọ́mbà mi nù àwọn náà confuse bá mi Oyèdèkun Ọlálékan kò ní bàjẹ́ fún yín àwọn èèyàn kan bẹ ìfẹ́ ìlú ní bẹlẹ́mì wọn ọ̀rọ̀ ẹ̀sìn ọkàn wọn ṣé Oyèdèkun fẹ́ jẹ̀ mọ́mọ́ ni Oyèdèkun Ọlálékan ṣe jẹ̀ mọ́mọ́ ni àbí Mr. Emmanuel ni ó jẹ̀ mọ́mọ́ àwọn tí ọ̀rọ̀ ló ń ká wọn lá tí wọ́n lè ná gbogbo ìgbésí ayé wọn lórí ọ̀rọ̀ tó wà láì pé níbo àní pé kẹ́ máa fi àbùkù kan bàbá sọ̀rọ̀ tó kàn wọ́n nù ìmáàmù kọ̀ọ̀rá ká ní ànímú ní ká ní pé ẹ̀mú ti ìmáàmù ẹ̀mú ti ọba mọ́ kẹ́ ẹ jòkó lórí mọ́bà rí kẹ́ máa bú ọba káwọn wèrè kan gúdúgúdú kan àbí wèrè ọmọ wèrè kẹ́kọ́ máa bú ọba lórí social media kan ẹ̀mú yòó mọ́ kí lọ́kàn wá. ìjọ tí mo fẹ́ dá ìmẹ́jọ lọ́bẹ̀ mo rí àwọn ìṣesí kẹ́mí lọ́rin
àwọn àjọ kan àwọn kan bẹ tí wọ́n pe àwọn ní Golden Sons and Daughters of Ìlọrin ẹ pé sẹ́wọ̀n ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń bá rí ọba àwọn Ìlọrin fín wàhálà wọn ò gbé ọ ní ẹ̀wọ̀n yá ọba Ìlọrin ò sí ọba Ìlọrin bú ọba Ìlọrin wò ẹdí ọba Ìlọrin fín wò ó tó báwọn kan bá wọn ń pọ́n ọba àlú wọn lé káàmọ́ àtàbùkọ́ ọba àlú wa àwọn náà máa pọ́n tí wá tẹ́ni ìtẹ́kísà ń ta tán bí o mọ tí ọba Ìlọrin lè ṣe àfẹ́ gbọ́ láti bu ọba Ìlọrin náà wọ́n gbé ọ nǹkan ó ṣe ọ tí ọ ta so ẹ̀yin wá rò pé ọba ìlú ti wá káàmọ́ jáde káàmọ́ jáde ká máa bú ọba wa ká máa wòrán pé ọba jẹ́ Kristẹni ẹ yá wèrè mọ́tìlẹ̀ bẹ́yẹn bá pè mí tó sọ pé àṣàfi ọba yẹn Kristẹni ni wọ́n kò yẹ kó gbè lẹ́yìn wọn bẹ́yẹn bá ní lọ́kàn àti pè mí kò ní dáa fún un mo ṣe pé ọlọ́run kan ṣe ọlọ́wà ní àfàtún ṣe pé ọlọ́run náà ṣe pé inú Kùránì tàbá tí arábú lẹ́bọ̀ tàbá nǹkan lánàá tún lọ́lẹ̀ káàsì bí náà nǹkan wáyé lún lílé mú sọ̀lí náà nǹkan ṣé kèé ṣe pé gbogbo ẹni bá fẹ́ pè mí tó bá ní lọ́kàn bọ́ fẹ́ pè mí pé má dà sọ́rọ̀ nítorí pé ọba jẹ́ Kristẹni ó ní sáńtì ọ̀dà jẹ o tí pè mí ọkàn ní lọ́kàn tó fẹ́ pè mí ní pé kí n má dà sí pé ọba jẹ́ Kristẹni ni o tó bá tún wá lọ pè mí ó sì àgbákò ó sì tó bá ní ọdún pọ́ bá jẹ́ Kristẹni o ọ wá ní tó pọ́ bá jẹ́ Kristẹni ó ẹ̀yin tẹ́ ẹ sì ń sọ pé tó pọ́ bá jẹ́ Kristẹni lẹ́bí ń ṣe tẹ́ ń ṣeun tẹ́ ẹ mọ̀ ó tọ́ àwọn mi pé ọba jẹ́ Kristẹni lẹ fi ń da ọba láàmú ẹ sì àgbákò ẹ sì òfò dànù ń gbọ́ ọba mùsùlùmí ti mẹ́mẹ́ nǹkan kí lẹ jẹ́ orí ṣe kí lẹ jẹ́ tọ́ba dànù ọba dànù mùsùlùmí ni kí lẹ jẹ́ orí ṣe lọ́kọ̀ bá sọ kí lẹ jẹ́ orí ṣe o ọba Jimá Oyèdùn ní Ajagungbadé kẹta mùsùlùmí ní kí lẹ jẹ́ orí ṣe àṣeyọrí wo lẹ́jẹ́ lẹ́fọ́bà yẹn ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ gbádùn gbogbo yìí ọba kan wá débẹ̀ Ọlọ́run ló tún wá yàn òun wá tún wá jẹ́ Kristẹni tó tún wá jẹ́ pásítọ̀ ẹsẹ̀ rí pé ẹ mùsùlùmí gan tẹ́ orí ojú òtí ẹ̀ tì yín ṣebí bẹ́ẹ̀ ni mùsùlùmí náà tẹ́yìn náà díje pẹ́fẹ́ jọba tọ́lọ́run gbé fún yín ẹ sì gbà fọ́lọ́run ibi ńlá sọ yẹ bí mọ̀mọ̀tọ́ ìmáàmù fúnra wọn ò sọ́pọ́ọ̀tì ọba àwọn mùsùlùmí ti ń bẹ́ẹ̀ wọ́n pọ̀ àwọn ni wọ́n pọ̀ ju tó fẹ́ jọba Ògbómọ̀ṣọ́ Ọlọ́run sì rí mùsùlùmí ńlẹ̀ kò gbé fún un mọ́ ó ní Kristẹni lọ́kàn tó wáyé Kristẹni lásán tó wáyé pásítọ̀ ẹ wá ń bínú ẹ wùlẹ̀ bínú kú ni tọ́lọ́run lọ́yàn ẹni tí ó ṣe lọ́lọ́run bá yàn ní àkàndá Ọlọ́run ní Baba Gandhi ni àkàndá Ọlọ́run ní Ọba Gandhi ni òun ni ó ṣe ni ń ló fi débẹ̀ wá jẹ́ Kristẹni a ní Kristẹni ló fẹ́ ṣe òun ni ó ṣèlú tí ó fi dá a sì fẹ́ bẹ́ẹ̀ Kristẹni ni àfa àdáwọ́dù àfa ńlá ṣe prógámù wọ́n invite wọn wọ́n tún fún aláwọ̀ ọdù wọ́n tún fún wọn ní fúrẹ́mù àwọn àfa àtórí wọn pinnu kì í ṣe nítorí àfa ẹ̀yìn àfa àtórí yín ò pé ntẹ́ ẹ̀kẹ́ ò yé yín ntẹ́ ẹ̀kẹ́ ò yé yín ìjẹkújẹ àtẹnujẹ ọ̀jẹ́ kẹ́ lè sọ fact kí lọ́kàn ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ ìlú tí èsè ìlú Ìlọrin fa Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi Ògùn àtẹ̀bọ pilẹ̀ ìlú ẹbọ Ògbómọ̀ṣọ́ ìlú ẹbọ ìlú sọ pé Ògùn àti Ògùn ni wọ́n fi pilẹ̀ rẹ̀ kí ló wá kan ẹ̀sìn pẹ̀lú gbogbo kọ́líkùlù ọ̀dá gbogbo ohun tí mùsùlùmí lè ṣe mọ́ṣáláṣí ni wọ́n ṣe sí ṣé mùsùlùmí ní ó ṣe bọ́ òfin wa táwọn mú gbogbo òlu ṣé mùsùlùmí ní ó ṣe títì fún wa táwọn rìn ẹ sọ iṣẹ́ kan tí Ìmáàmù Tọ́lí àti ṣe s'Ògbómọ̀ṣọ́ o apá àti mọ́ṣáláṣí o
ẹbí ẹ dá mi lóhùn o mẹ́mù tó àwọn ni wọ́n ṣe títì takíọ́ àbí àwọn mùsùlùmí lọ́ọ́ dáwó ẹ̀ bọ́ọ̀ mélòó lè mùsùlùmí ti gbẹ́ tó ti gbẹ́ fún gbogbo ìlú o àwọn Saudi tó bá dẹ́gùn mùsùlùmí ní wọn ò ní dá sí ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n dá sí. ẹ wo ẹni tí ọba ń dún wọn kì í fi ọ̀rọ̀ lọ o ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn bà àlàáfíà ìlú jẹ́ o ẹ̀sìn dúró lọ́tọ̀ ni o ìlú ló gba ẹ̀sìn láàyè o ẹ̀sìn kọ́ ni wọ́n fi tẹ̀ Ògbómọ̀ṣọ́ o ẹ̀sìn kọ́ o ẹ̀sìn kọ́ o ẹ sọ nǹkan tẹ́sìn ṣe lókun sọ fún mi sọ pé ìsìláàmù ló ṣe o àbí kìrìsìtẹ́nì ló ṣe nonsense ẹ sọ fún mi ọba dé gbogbo scholarship pọ̀ lọ empowerment pọ̀ lọ gbogbo empowerment ọba ń ṣe ó fi sọ́rí kìrìsìtẹ́nì ni àbí ó fi sọ́rí oníṣẹ̀ṣe gbogbo èèyàn kọ́ ni wọ́n ń ṣe fún ni irú wa yìí bá a bá dáàfin àìkànlẹ̀kùn wọlé mo jẹ́ pásítọ̀ ẹ̀sìn ní onífẹ́ mùsùlùmí àbí ẹ wá ti wá dé ààfin ọba wa ń wàásù kìrìsìtẹ́nì fún pẹ́kẹ́ gba Jésù ayé yín ṣé gbogbo ẹni tẹ́ ń lọ ààfin ṣé wàásù ni kábíyèsí ń sọ pé kẹ́ gba Jésù ayé yín àbí ẹ jẹ́ kó rí yín ó pé ẹ̀sìn làákàyè ẹ má ṣe wèrè mọ́ ẹ gba Ògbómọ̀ṣọ́ láyè kọ́ dàgbà sí i ká lè bá a rí ẹ̀sìn ṣe kó ẹkùn ọkọ̀ọ̀kan lè balẹ̀ ẹfọbaláyè káyé kí ọbọ jayé rẹ o ẹ kọ́ bọ́ ṣèlú o ẹjọ́ wà ní kóòtù báyìí ẹlọ́njì ti wọ́ gbọ́ rí kí aláàrí ọmọ kọ́ mọ ààrí kálẹ́bí ó sì mẹ̀bí ẹgbẹ́ mi sọ pé kẹ́nìkan mo ní Ọlọ́run mo ní ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin kóòtù tẹ́ẹ̀dájọ́ adájọ́ ẹgbárí aláàrí faláàrí ẹgbẹ́ ẹ má ṣe àbòsí o ẹ má ṣe àbòsí o ẹgbẹ́ ẹ̀bí fẹ́lẹ́bí ẹgbẹ́ ààrẹ faláàrí bẹ́ẹ̀ bá ṣàbòsí Ọlọ́run ọba ti ń jẹ́ lẹ́ẹ̀kan sí mo ti clear ọ̀rọ̀ kan ẹ̀yin tẹ́ bá gbé lórí ẹ lọ gbọ́ àwọn náà ní wọ́n àtọ́ fi gbowó wọ́n gbowó fún fi ṣọ́ọ̀tì ẹ̀ rárá wọ́n fún mi lówó mọ́tò wọ́n sì máa ń pè wá ìpè tí wọ́n sì máa ń pè wá wọn kì í pè wá pé ẹsẹ̀ tiwa kò sẹ́nìkan tó pè mí pé kí n ṣe tàwọn rí àtàwọn ayéyìí dé o àti ohun tọ́lé o wọn ò pè mí pé ọ ṣe tiwa a máa gbowó fún ọ wọn lè pè mí láti máa sọ sáìdì tí wọ́n fún mi pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ báyìí ló ti rí ọwọ́ bí mi ò ti wá ní tó ń tẹ́ sọ ohun bó ti rí náà nù ẹ̀tọ́ tí wọ́n ní káwọn ẹ̀tọ́ tèmi ní kí n gbọ́ tí wọ́n agbẹ́jú èèyàn kan dá òṣìkà náà pẹ̀lú wọn nígbà máa gbọ́ tí wọ́n ìfi wá wo tí ń bẹ lọ́wọ́ tèmi pé sọ jọra wọn tí wọ́n ti jọra wọn ìdí nígbà tí wọ́n ni àìwá gba tí wọ́n yẹn kò ní káwọn náà pọ́lá aláburú ni mí ọmọ pẹ̀lú dé tójú mi rí mọ́ ń sọ̀hún ní tí mo sì mọ̀ ni mọ́ ń sọ̀hún ní tí mo sì mọ̀ ni pé ọba ò jẹ̀bi kó wá ní tí mo sì mọ̀ ní pé ọba ò da ìsìláàmù rú ní tí mo mọ̀ ní pé ọba ló nílùú ní tí mo mọ̀ pé ọba ló fi ìmáàmù jẹ ọba sì lè jọ ìmáàmù ní tí mo mọ̀ nú I'm always saying that ẹ wá mú kán bá mi send voice kán bá mi ṣe voice ibi tí mo sọ pé ọba ò lè ìmáàmù wá gbogbo àwọn mo bá sọ̀rọ̀ ibi tí mo sọ pé tọ ọba o kò láṣẹ lórí ìlú tí mo sọ lẹ́yìn kò
kò sóńtàn tó lè múrú ẹ̀ wá èmi èrí kọ́ divorce yẹn kalẹ̀ ní ṣe ẹgbẹ́ ẹgbẹ́ bá mi sọ̀rọ̀ ìbò ó fẹ́ sọ tẹnu ẹ̀ fún mi ní máa rí record voice kò dẹ̀ síbì kan tẹ́nìkan ti gbẹ̀ngbẹ̀ ọ̀tọ́ bí ó agbòwò fún ọmọ sọ̀rọ̀ ń pa wa kò sún tó pè mẹ́rin gbogbo àwọn tí ń ṣe ti wọn ó wù wọ́n ní fún àwọn náà lọ́bẹ̀ ó wù ṣèyí lọ́bẹ̀ fúnra rẹ̀ kọ̀ọ̀kan mi so ìṣílọ́bẹ̀ yẹn ò ní kí ọ̀rọ̀ ẹnu tèmi ó change ẹ̀ṣẹ́ èmi ní ṣèyí ni àbí ṣèyí lèmi ìbídó wọn kálukú ní kálukú ń ṣe nígbà tí wọ́n ṣe àwọn tí wọ́n gbogbo àwọn Mr. Fẹ́mi tẹ́ ò bí á gbogbo wa ká lówó la fẹ́ wò di wọn ò ní pe àwọ̀ á lọ fúnra wa ní ọba fi da aláàmú fóṣù mẹ́ta wọn ò rí tiwa rò wọn ò fún wa ní nǹkan bá sì fún wa á béèrè. hello. láti fòdí ló ń sọ̀rọ̀. akóredé láti ìlú. bí ọ̀rọ̀ yìí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí táwọn èèyàn pé kí n gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí kí n lára tààrọ̀ tó ní sọ nǹkan tó ń sọ. ìgbà tí wọ́n kó ẹjọ́ lọ sí ọ̀dọ̀ fábíyèsí pé kó bá wọn yọjú nǹkan tó bá wọn ṣe nǹkan báyìí nǹkan tó ń ṣe nọ́mà tó bá ní kí ìlú túbà kó túṣẹ̀ kó fífọ́ àwọn èèyàn lónìí. bọ́n wọ́n dẹ̀ àwọn tí wọ́n jẹ́ máàmù yẹn wọ́n sọ ń sìn pé ọba nìkan ó lè yọ àwọn gbé nǹkan tó bá ọ̀rọ̀ wá ti dé wọ́n máa bá wọn ṣètò ìgbà tó bá wọn ṣètò ẹ̀ tán ní ọyá kan lọ́rùn lé wọn kò sí ẹ̀ kò fáyé pé ọba kírísítẹ́nì àbí kínní kan ọba jẹ́ ó jẹ́ gbogbo ẹ̀sìn tó wà ní gbogbo ìpáwátà wọ́n dẹ̀ nìkan lọ́rùn lé wọn kó lọ yanjú nǹkan tó wà ní tí bàbá mọ́gàjì wọn ní ilé wọn wọ́n recognize pé ó yá nọ́mà wọ́n wá tààfin ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ ìgbà tí wọn ò wá nǹkan tó yẹ kó fi padà wá ìwé kóòtù òkè inú olúwo la gbọ́ rí pé ẹnìkan ó gbé ọba lọ ó gbé lọ ilé ẹjọ́ ní nǹkan tí ọba ò ṣe bàbá gbọ́dọ̀ sọ̀kan lẹ́ẹ̀kan pé ṣé àwọn àbòsí wà ní nǹkan tó ń ṣe nílé wọn nígbà àwọn àfáà kan àbí nǹkan ní àtàwọn tó wà ṣé wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n rí kí wọ́n mọ̀ pé wọn mọ̀ pé kò sọ wọn nílé wọn àbí nǹkan tó ń rí jẹ́ àbí nǹkan bẹ́ẹ̀ ìyẹn accepted ọba náà ti mọ ogun yẹn pé normal gbé wọn ò lè máa sọ tó àìpọ̀ ọ̀rọ̀ yìí wọn ò gbé lórí social media àbí nǹkan normal gbogbo ẹ̀ kò ní di gbogbo ìwé tó ń ṣẹlẹ̀ yìí tó bá ti yanjú ẹnu lé wọn ó kè àwọn èèyàn tó sọ pé kíní kan ọba kíní kan ò lẹ́mìí dáríjì ìgbà o ìgbà tó bá ní kan ṣèkádà yìí kan tí wọ́n ti paná kí ló tọ́ fi àṣọ ọba kí ló tọ́ fi yí dànù ìgbà náà gbé ọba olórí ìlú kí ló tọ́ fi kọ́ lọ sí iwájú ọba àwọn wa wòlíì kan sá pọ̀ lọ́rẹ́ kẹ̀kẹ́ àwọn ìgbà tí wọ́n kọ́ lọ sí ilé wọn náà kọ́ lọ sí ìkọ́tọ́ ti ṣùgbọ́n wọ́n máa bọ́ sínú báyọ̀ máa bú ọba kíní kan ìgbà o ìjọba Ògbómọ̀ṣọ́ náà wọ́n fi náà ni tóun náà lu àwọn òwe ara òwe ẹ̀dọ̀rọ̀ kan kíní kan wọ́n ti àwọn bàbá Adébóyè àwọn kíní kan ìgbà wo wọ́n pè wọ́n ní pé àgbàlagbà tí wọ́n wà ọba náà lọ sí àbọ̀ ọlọ́fẹ́ bá sí jẹ́ wọ́n lọ. ókè ọ̀rọ̀ yẹn tó wáyé pé ìgbà tó ṣẹlẹ̀ ẹ̀sìn sáà kí wọ́n sọ pé ó yà ó ní pé kọ́jọ́ lọ́dọ́ bá lọ sínú ilé wọn kọ́ lọ yanjú ẹ̀ tí wọ́n bá gbé ẹjọ́ ẹ̀ dúró social media tí wọ́n ò dẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ ọkàn tí wọ́n ò dẹ̀ bú ọba tó kọ́ wọ́n tẹ̀sọ̀ lára àwọn tó ń ṣe gbogbo máa ti níyànjú. torí ẹ̀dá àfihàn yẹn ẹ̀rí wọn pa mí gan ẹ mọ̀ pé ọba òṣèré yìí nọ́mà àwọn míì tó wọ́n mọ̀ ọdún ọ̀rọ̀ tó ń dá sọ̀rọ̀ pé kíní kan nọ́mà mọ̀ pé wọ́n sọ pé nǹkan tó ń kọ́ fi àmì àwọn pé ìgbà tó ń mọ̀ pé kò sọ ọmọ inú ilé àwọn kí ló tó ṣe wọ́n kí náà ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíní yẹn ń kọ́ mi sàmì dáadáa ń kọ́ mi sàmì yẹn èmi náà kíní yẹn kò wọ́n èmi náà máa ń lọ́kàn pé nọ́mà tó máa ń sọ fáwọn mi pé báwa máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ó wá yá ẹni kò sọ ọmọ inú ilé yín mọ́ pé nǹkan kan bẹ́ẹ̀ gbà bí wọ́n ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan ló lè mú ìyànjú wa náà wà níbi ọ̀yà ẹ lọ nu ẹ padà wá àwọn àgọ́kọ̀ bẹ́ẹ̀ yẹn. Bàmí ọlọ́ọ̀ ṣàánú wa. Akóredé kò ní bàjẹ́. Gbèsè mi máa ń retí gbèsè tó jẹ́ mi lẹ́ni màá gbà lọ́wọ́ rẹ o gbèsè mi
ní àti àjọ mú nǹkan lẹ̀ mo wà pẹ̀lú ẹ̀. àjọ mú nǹkan lẹ̀ lórí prógámù yémi àti ẹ ire o. ṣé rí wa mo ti pẹ́ àdóòna prógámù tèmi ná àwọn tèmi ti mọ̀ pé prógámù tèmi yẹn ṣe ọ̀rọ̀ blọ́gà dé live prógámù tájọ sọ̀rọ̀ ni wákàtí mẹ́ta méjì ní ọlọ́run àwọn tí ń fún wa ń dátà àwọn tí ń ṣàánú mi ọlọ́mọdé sún wọn ẹ má jẹ́ atanra wa aláwọn tí ń bùn wa ní nǹkan wọ́n ń bùn wa ni wọn ò sì fi rán wa ń ṣẹ́ wọ́n ń compensate wa èmi ẹ̀ dispute ẹ̀. ṣe rí kẹ́wálé yẹn kan ṣe nǹkan torí owó ẹ tẹ̀ jí ákí bó tiẹ̀ ń ṣe. ẹ bá àwọn kan ń bẹ tí n bá da owó tó ń torí ẹsẹ̀ gẹ̀ ò ní dá mọ́ àwọn nǹkan kan ń bẹ tó ń ṣe tán fún ọ lówó owó tí wọ́n ń sì ń fún ọ̀hún kò tó ọ̀nà tó lè padà dá. ṣé gbogbo ẹ̀ lọ́wọ́ lè gbósù sí kámẹ́rà ni àwọn nǹkan náà sàn gba owó yìí tí wọn ò ṣe nǹkan kan ẹsẹ̀ jẹ́ kí àwọn tí wọ́n ń fojú sí kámẹ́rà tẹ́ni wọ́n ṣe torí owó ẹ̀ jẹ́ kí wọ́n kẹwàá ṣe torí òsì tẹ́lẹ̀ ni mo ṣe torí òsì ni. ẹ ló jàre. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sórí program àṣàkọ́fì ni mo wà. Àròsọ́fì kì í ṣe àṣàkọ́fì bẹ́ẹ̀ ni. Ọlá jẹ́ kó dá fún yín. Àmín. Èsì yẹn kẹ́yìn kí aláti jẹ́ ká understand facts. Mo really appreciate it gan. Gbogbo program yẹn là ń wò. Ọ̀bùn gbọ́sọ̀ dídùn. Ẹ ṣeun. Possibility ló gbọ́sọ̀. So bí gbogbo ẹ̀ ṣe iná là ń wò. 08167340281. Ọ̀nà àgbẹ̀ ọba jẹ́rí. Fọ́ sọ́pọ̀ nìyẹn. Ẹ wà complicating. Wọ́n rò pé ọba máa jẹ́yàn táwọn ní máa control. Yọ̀ọ̀dà fún yín pé ẹni tí wọ́n lè control ni wọ́n rò àmọ́ ó wá yíwọ́ lórí rẹ̀. Wọ́n ṣẹlẹ̀ ní ẹni tó bá lọ. Tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó simple parí. Mùsùlùmí lọ́kọ̀ jù sí kan Muslim confam ni but Ọlọ́run ló fi yàn sọba Ọlọ́run fi yàn jọba fẹ́ni tó bá wù. Ọlọ́run ni. Ṣé bí Muslim ló kúrò ń bẹ̀? Àbí. Ọkùnrin sọ fún wa pé àwa Mùsùlùmí ẹ má kiri mọ́ ẹ máa wá sí chọ́ọ̀chì. Àbí. Kí ló jí wá fa problem tó fún adigun yẹn? Definitely nígbà tó dé ẹgbẹ́ ọ̀dọ́ sọ́ọ̀sì tó lè mú ìmáàmù sọ pé òun sọpọ́ọ̀sì ọba kò fi dọ̀ba. Àwọn tí máàmù sọpọ́ọ̀sì tán rí bẹ́ẹ̀ bóyá àwọn náà ṣe kó fi máa rọ́ba síbi kan sáà àwọn òrírú ẹ̀ ló gbọ́sọ̀ wọ́n ṣe ń yàn máàmù tó ń yan kiri kan ó kàn máa lọ peacefully ni ó sì wá jẹ́ pé lè ló wà ní problem. Wọ́n ká múlẹ̀ wá láti wá dì máàmù lé wa lórí náà. Jẹ́bi Ọlọ́run ní jẹ́ kó rí dìdì láyé ọbọ̀ níwájú ìmáàmù mọ́ṣáláṣí. This is the peak level. Sọba fẹ́ máa jẹ́ lọ́sìn máàmù ni. Ṣé ìbá tí mo sọ àwọn èèyàn kì í fẹ́ gbò tọrọ? Ṣé ọ̀rọ̀ bó ní kálukú ṣe because kákàjọ fojú wò ó gbọ́dọ̀ ṣe ìṣẹ̀lẹ̀. Ọba tó ṣe yọba míì bó ṣe mẹ́lò míì kò sí. That is the best thing to do. Ibi àwọn Mùsùlùmí náà lọ́gbà ọba yẹn kò láìka àwọn Mùsùlùmí ni ó yọ àwọn Mùsùlùmí láàfin. Ọdẹ fi máa máa fi sí kí ló problem pẹ̀lú yẹn. Àbí náà. Ọba jẹ̀jọ́ pé ní ìlú ẹ̀ o jẹ́ káwọn kìíní kankan lọ ẹ̀kọ́ ẹ̀ tí wọ́n bá mú wọn padà máa ń gbọ́ ọ̀jẹ̀ máa ń ṣe wàá máa kọ̀ sí ìmáàmù sí kí ló wá burú bẹ́ẹ̀ kí ni problem kí lẹ́sẹ̀ wà ń bẹ̀. Kò yé mi nì. Wọ́n ní ní ìfẹ́ ẹ̀mọ́ iṣẹ́ àkàdé kìíní kan wọ́n yìí táwọn tó bá pèsè fáwọn rọ́bìtà wípé ó ní kọ́ fún 20 million ọ̀rọ̀ tó wà lẹ́yọ̀ òun kọ̀ dáhùn. Àwọn kan nígbà tí ò ní dòwó rárá bóòlù ṣe rìlẹ́sì lórí báyìí sọ kò níbi ká ń gbìyànjú sí kọ́tà àti kiri kan. Wọ́n kàn fún wa lórí ìbọ̀tọ́ náà ní oṣù. Nǹkan tó pamọ́ sẹ́dà owó sọ náà. Tọ́sí. Igun bíbẹ̀ máa wá wọ́n ṣe pé. Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run ṣe kiri kan èwo la fẹ́ believe. Kánà bá dẹ̀ fi ọ̀rọ̀ ọba sí ní fámìlì wọn nìkan lọ sí ìjọba náà fà ṣé gbogbo oṣù ni wọn àgbáyé sọ lórí ìbáwí ìsọ ti wákàtí yìí. Àbí náà ìta ń sọ nìyẹn. Tí wọ́n mú wọn yẹn làwọn òfin nígbà fún wọn. Láàfin nígbà ẹgẹ́ tiẹ̀ that's my point. Fámìlì wọn sí fámìlì wọn àwọn nọ́mbà. Àwọn nọ́mbà náà dé. Fámìlì tèmi ò ní jẹ́ máàmù náà. Àbí náà kí ló tún wá kí wà bọ́kẹ́ ẹ̀kú ọba àpèrè Ṣọ̀ún the only person not represent Ògbómọ̀ṣọ́ láyé Ṣọ̀ún ni. Lóògùn bá kàn ń jánu àbí pé kìíní kan pé nìkan lówó kan kìíní kan gbogbo bá ṣe ń wó láàfin
tó jẹ́ tó ń pariwo láàfin 1970 káàrí oúnjẹ oríṣiríṣi àṣírí ojúmọ́ tú sí wa lọ́wọ́. bí kébì ní guy tí mo ti extract àwọn fans bẹ̀rẹ̀ definitely wọ́n fẹ́ pocket bàbá yìí. wọ́n tún jà láfíìsì náà ní wọ́n ti suspend èèyàn kan o wọ́n kí ló ń fàtẹ́ pé ẹni tó bá tó àṣẹ ló mọ̀ṣọ́ àti gbogbo àtúnṣe social media. definitely wọ́n fẹ́ ti bàbá yìí ba mẹ́bọ̀ ọlọ́run ní fún wọn ṣe lágbára ọlọ́run lórí akin tó máa ń jẹ ọba ògbóṣà akin náà lọ́gbẹ̀ẹ́ máa wájẹ. jẹ́ ìpọ́sibú. ìdáméjì tọba rẹ̀ ni ó ṣe. gbogbo àwọn bá ṣe gbọ́ bá ṣe gbọ́ pé rọ́bì o mọ́ sí ìsìlámù ẹ mọ́. sàmú àlékún. kò sí kankan kan ní ṣe. ojú bẹ́ẹ̀ lọ. sójú náà. ẹ ṣeun. mo máa rí ilé mo sì wà lórí ẹ̀ ọlọ́run àgbà bá wa kọ́ ẹ̀ ṣe lágbára ọlọ́run. thank you sir mr egan sir ẹ mọ support wa o ẹ mọ support wa o wọn láìkẹ lásán o. kò sí gbogbo màá ṣe nọ́mbà WhatsApp mi lélẹ́yìí. bẹ́ẹ̀ni. kò sí wàhálà nọ́mbà WhatsApp mi náà nìyẹn kò sí problem. ọ̀rọ̀ ẹ ṣe gan thank you. ọmọ ìlú ọ̀rìjìnà bọ́lá ẹ WhatsApp mi tọ́pẹ́ nọ́mbà pọ̀ ẹ WhatsApp mi fúnra yín ẹ̀gẹ́ nọ́mbà pọ̀ mi ní dá nọ́mbà yín mọ̀ nípa programu tán nọ́mbà tí mo lé pọ̀ ẹ WhatsApp mi fúnra yín sà. kò sí wàhálà thank you very much. kò sí wàhálà bàbá ọlọ́run máa fi iṣẹ́ ìṣọ́ lágbára ọlọ́run. hello. hello sir. ẹ ṣeun gan sà bí ẹ ti ń pè orúkọ yín sà. ìlú Ògbómọ̀ṣọ́ Ṣẹ́gun lórúkọ mi o. ẹ káàbọ̀ sórí ètò. ṣé ẹ rí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bí ọ̀bọ tí kùmàánà rẹ̀ hàn. ṣé rí àwọn kan wà tó jẹ́ pé bí bàbá ṣe wà ń bẹ̀ yẹn ṣẹ́jẹ́ fífẹ̀ yẹn inú òun ò dò sí ọlọ́run wá lo ó wá fẹ́ lo ọ̀rọ̀ máàmù láti fi wé mọ́. inú wọn ò dùn sí wọn kàn fẹ́ fi ọ̀rẹ́ máàmù yẹn. ìwà ó pe ọ̀rọ̀ máàmù yà sílẹ̀ yóò fi gbádùn. ìbọ̀rọ̀ kan wà lẹ́tẹ̀lẹ́ because mo mọ̀ yìí tó wá dé wípé bàbá tó wà ń bẹ̀ ń jẹ́ bí i láti ti mọ́sálásí pa. bàbá ti mọ́sálásí pa sọ̀rọ̀ lọ́mọ bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá ìdílé ọ̀rọ̀ wà sí hàn. fámìlì kẹ́lí kò lọ̀rọ̀ yìí ti jẹ́ gan-an bó ti fi ń jẹ oyè yìí máa ń lọ ibẹ̀ làwọn àti yóò ti wá tú jáde. àkàn ló kó wá papá mọ́ra sọ̀rọ̀ ẹ̀sìn bí báyìí. pé kábíyèsí ò tó bẹ́ẹ̀ nígbà tó jẹ́ kírísítẹ́nì láti lọ gbọ́dọ̀ ẹ lọ sí mọ́sálásí. ní ráyọ̀ tí ó ti bẹ̀rẹ̀ yìí pé kábíyèsí kírísítẹ́nì ni wọ́n ti mọ́sálásí nǹkan kò sí ní wọ́n ti kíní. ṣùgbọ́n káyí pé ọba tó wà ń bẹ̀ káyí pé mùsùlùmí lọ́lọ́njẹ́ ọjà mọ́lọ́ àti níbi ọba ti tún tipẹ́tipẹ́. kí ni tó wọ́n sọ ní wípé ọyẹ́ lọ ti mọ́sálásí kò sí bí wọ́n lè ṣe àwọn bàbá ìjìdé náà wọ́n wà sọ pé tọ̀gbọ̀n sákìlẹ̀ fẹ́ àṣẹ lórí ọ̀rọ̀ yìí. yóò tún wá tún pé òkè ta ló kó yín papá mọ́ra. kẹ́sì fídíò kan jò ní ó ní bàbá yìí àtọ́ba tẹ́lẹ̀ ni. ó ní irú àwọn bàbá tó jẹ́ pé wọ́n tó débẹ̀ kò sí nǹkan kan irú àwọn bàbá ìjìdé nǹkan wọ́n ti ń lọ bá wọn ti gba nǹkan lọ́wọ́ wọn ò ní lè sọ̀rọ̀. tírú wọn dé tọ́jà pé jọ òwúyẹ àwọn bàbá yẹn ní ti ń contribute ṣé wọ́n á lè gbé lẹ́nu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá tó wà lẹ́yìn. gbé wọn lẹ́nu sọ̀rọ̀ èyí wọn ilé ìgbé wọn tẹnu sọ gbogbo ní ìṣẹ̀lẹ̀ kò dùn mọ́ wa ṣùgbọ́n everybody náà ti mọ̀ wípé ó ti kọjá ọ̀rọ̀ ìmáàmù. bàbá yìí ṣe tí a ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí bàbá adé ṣe náà sọ́njú ni bàbá adé ọ̀kan. ṣáṣá ṣó bàbá yẹn dẹ̀ ní òun sì ní atọ́ba tẹ́lẹ̀ ní ìbíjú ẹni àwọn ìkọ̀lẹ́ tẹ́ni ọ̀ wọ́n ní àrò bàbá lóye nìsín. tí o sì ní pé àwọn bàbá yẹn ń gbé nǹkan fún wọn tẹ́lẹ̀. Tọ́jà bá ní ká máa sọ́kò ní ilé àwọn èèyàn wọ́n ti fẹ́ mú mọ́rọ́ ẹ̀sìn. Wọ́n ti fẹ́ mú mọ́rọ́ ẹ̀sìn. Ká ní bàbá tó wà bẹ́ẹ̀ yìí ṣe Muslim wọn ṣe Christian. Ìyànjú wọn ò ti mọ̀ tí wọ́n ṣe bẹ́yìn rẹ̀. Lọ́gbọ́n bàbá náà ti lálé àwọn ṣèyí pé kílẹ̀ ń wo nǹkan kan ó ti ṣe kíní ṣe wá sẹ́yìn. Tó kọ́ lọ́wọ́ ṣàánú wa ìdí ìṣẹ̀lẹ̀ nìyẹn. Bàbá wọn ṣe ta fí àwọn bàbá wọn ò ní dájọ́ ìlú ọmọ wa bẹ́ẹ̀ títí lẹ́lẹ́lẹ́ni. Kò dà kò sí tọkàn sọ òní sọ wọn má jẹ sọ mọ. báyé gómìnà kò ní sọ wọn má jẹ sọ mọ ẹ lè máa wọn lè máa kéèsì wá sẹ́yìn so kọlọ ṣàánú wa ẹ kú ètò. ṣé ẹ ti ẹ̀ rí ọjọ́ ti lọ púpọ̀ ní tó wà ń bẹ̀ ni wípé ṣé ẹ rí ọ̀rọ̀ yìí tí mùsùlùmí bá jẹ ìlú ó ti dàrú ẹ fáàtì mo sọ fún yín ẹlẹ́bi ó ti gbàre aláàrẹ ó ti gbẹ̀bi torí bí mo gbọ́ pé àwọn mùsùlùmí tí wọ́n ń lu ọba ń gbà náà kò sí ètò ọbẹ̀ lówó tọba gáǹdì inú wọn
táwa sì ru ọba yìí ẹ wo àbákáyèsí tí ń fàwọn èèyàn joyè tí ò gbowó ẹ ti ń fìyàn joyè tí ò gbowó kọ́dà wọn àrẹ àwọn olóyè láàfin ẹ ní ọ̀nà olóyè àbọ̀dọ̀ olóyè tẹ́yìn kan lọ àfin náà gbẹ́yẹ kábíyèsí èmi ní kinní kan mo wá dé o owó lélẹ́yìí ẹ gbowó oyè bàbá yìí gbowó. anytime from now sáré kí n ti hẹ́ndẹ̀ sá ọjọ́ ti lọ pé dátà ti fẹ́ tán ọjọ́ ti lọ kí n ti hẹ́ndẹ̀ àmọ́ mi fẹ́ ń já ọ̀rọ̀ máwọn èèyàn lẹ́nu àìsàn tẹ́yìn bá ń pè mí mi fẹ́ ń kọ́ sọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu ó yẹ kí n ti hẹ́ndẹ̀ sá anytime from now my hand program sá tí kọ̀ọ̀kan bá ti wọlé kó tó ń ṣe the next like 10 minutes my hand sá Mr. Oyedekun thank you sir. ẹ jẹ́ wo táìmù náà ẹ jẹ́ kí n ṣe pé well at least this is 12:46 kání one latest one my hand program yìí latest one. hello. hello. àárọ̀ báwo ni iṣẹ́ ẹjọ́ ta ni mò ń bá sọ. naam. hello. 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 à ń gbọ́ yín sà orúkọ yín sà bí ẹ ti ń pè sà. yes. Kazeem lórúkọ mi mò ń pè láti Èkó. kí sà. ẹ kàn sà. yẹ sà. ò ní pín nípa. àmín. ó máa ń fọ́lò yín dáadáa. ẹ ṣeun. wọ́n fẹ́ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú tọ́lọ́ pé ọlọ́run jẹ́ kí ọba yẹn jẹ́ ìlú dáadáa. Because nǹkan táwọn people yẹn plan ni wọ́n fẹ́ dálẹ̀. Yes. wọ́n fẹ́ dálẹ̀ ẹjẹ́ tó lo wisdom. sábìsì yẹn ọ̀dà. hello. Yes, sir. à ń gbọ́ yín báyìí ok à ń gbọ́ yín báyìí. tó ní kí bàbá yẹn ní ọgbọ́n láti lo láì ìlọ́nà fi sànú alógúnmọ̀sán. hello. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa. hello. hello. nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe bákan. hello. à ń gbọ́ yín báyìí à ń gbọ́ yín báyìí. so ọlọ́run lórí kí bàbá yẹn lo kọ́nà fún bàbá yẹn ní wisdom. ṣẹlẹ̀ yìí kí wọ́n máa jólé kí wọ́n máa jó ṣọ́ọ̀ṣì kí wọ́n máa jó mọ́sálásí náà ní ìmọ̀ àwọn pípù yẹn. láìkàláì èmi tí mo bá yẹ sọ̀rọ̀ muslim ní tẹ́lẹ̀ christian jẹ́ christian àti jẹ́ muslim bàbá mi christian muslim ni màmá mi muslim ní kótókó we do together. bí àwọn bí cousin brother mi I have muslim cousin brother I have brother we do together we do everything together. ìgbà tí wàhálà àwọn ìdè náà la mọ̀ yàtọ̀ muslim lókùnmọ̀ sọ́dọ̀ àmọ́ yàtọ̀ christian. imagine. It's getting out of hand. See, a state government should call them in order. Ìjọba bá ń wò báyìí, nǹkan yìí máa kọjá nǹkan tí wọ́n rò. Àwọn ọ̀dọ́ ìpẹ́tẹ́ bá sọ̀yàn sóyàn títí tẹ́ bá sọ̀kan lérí, tí ò lè ṣẹlẹ̀. àwọn ìjọba gan-an wọ́n mọ̀ sí èrè ńgbà míì. ẹ wo ọlọ́run kan yanjú ẹ̀ ìjọba gan mọ́ àwọn gan mọ́ ọlọ́run kan ṣàánú orí ètò làwọn àṣà.
wa ọlọ́run ní kún ẹnìkọ̀ọ̀kan wa nípa ọlọ́run sì ti máa túbọ̀ dúró ti bàbá yìí dáadáa. àmín sà. lágbára ọlọ́run. ṣe gan sà. inú wa dùn ní nífẹ̀ẹ́ sí tòun mo dẹ̀ máa ń gbọ́ gbogbo gbà. ẹ ṣeun gan, thank you very much. èyí lẹ tó jẹ́ káwọn ọ̀pọ̀ nǹkan tí àwọn táàsì nílé tá a mọ̀ lọ́dà pé kúlẹ̀ náà wà bọ́ọ̀tì. èkó ni mo wà bẹ́ẹ̀ ni. a ní agádà information jura wa lọ. pẹ̀lú ẹ̀yìn tó mo wà lẹ́nu sẹ́ mo kú ti sẹ́sì mo ṣe ni mo ní tẹ̀sí program yìí. ẹ̀yà máa support wa o. àgbẹ̀ yóò rọrùn. ẹ ṣeun. after ètò ẹ jẹ́ kí n ní nọ́mbà yẹn sódà àlè ìrànlẹ́ nọ́mbà mi náà lélẹ̀ ìta ilẹ̀ whatsapp mi nọ́mbà eléyìí nọ́mbà yẹn nìkan whatsapp mi eléyìí náà nìkan whatsapp mi. ìtẹ́ pè yí bẹ́ẹ̀ ni nìkan whatsapp. ẹ ṣe. thank you. ọjọ́ ti lọ púpọ̀ torí àwọn tí ó padà wo fíìmù ilé mo ní fíìmù tí ó padà wo ètò ilẹ́yìn kí ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ ẹ̀ ń wo prógráàmù wa ọlọ́run ní tú àṣírí yín mo gbà pé àjọ ń ṣe ni ẹ̀yin ń lo dátà mo ń lo dátà àjọ ń sọ ni àjọ ń fi òdodo múlẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ̀ tún máa wò lẹ́yìn náà ọlọ́run ní pín yín nípa ọ̀gá mi Ṣọlá Dayọ̀ láti ìlú Ọ̀ṣun ọlọ́run yóò ní tì yín gbogbo ẹ̀yin tẹ́ bá mi ẹ̀sìn kayọ̀ ọlọ́ láti ìlú ọba lọ́run bá mi Adéwálé bẹ̀ẹ̀lì bá mi Emmanuel Olúṣọlá Oyèdèkun Ọlálékan gbogbo yín ìyá mi Odúṣọlá Margaret gbogbo yín pátá ní mọ̀bànújẹ́ ní mọ̀nira àwọn ojúlówó ọmọ ọba nìyẹn ọmọ Gandhi àwọn eléyìí wọn ń ṣe àbòsí pé kinní kan tọ́ba láṣẹ ní ọ̀rọ̀ ìmáàmù àbí kinní kan anybody bá láti kọlu ọba ó ti kọlu wọn nù ìbáàjẹ́ ìbásọ̀ ìbáàjẹ́ ìmáàmù ìbáàjẹ́ babaláwo láti kọlu ọba torí wọ́n gbà pé ọba ni ó ṣèlú ọba yìí ní mú káwọn èèyàn kí padà máa wálé pé àwọn náà fẹ́ wá dá nǹkan lẹ́ńlé àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ayé tájọ ṣètò Kọ́dírì Akóredé Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ Mr. Ògbómọ̀ṣọ́ yes I saw you Mr. ọkùnrin yìí ti jẹ́ tó gbogbo yín pátá ọlọ́run ní jẹ́ tí yín ó bàjẹ́ Fẹ́mi Adédèjì Ògúnmọ́lá Mr. Fẹ́mi ọlọ́run jọba jẹ́ ẹ bá mi share program yẹn kẹ́ tún like and comment á tún máa pàdé ńgbà mí dákun ọ̀rọ̀ a lè sọ̀rọ̀ tá a máa à ń retí court case à ń retí èsì court àbí sí court case ni à ń retí èsì láti court à ń retí àbọ̀ láti court wọ́n ti wà ní court báyìí wọ́n ti wà ní court à ń retí èsì àwọn òbí tọrọ wò sí bóyá wọ́n tún sún síwájú ni bóyá wọ́n tún sún síwájú àbí kọ́lá lẹ́yìn kí n dúró díẹ̀ gan mo fi sáà ìwònú group láti mọ information. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀dàpọ̀ ẹ̀yin tí ẹ bá jẹ́ ẹ̀yin ìdẹ̀mọ́ wa tí Ọlọ́run bá kádàrá wípé ká ti ṣiṣẹ́ ká máa sinmi lọ́wọ́ ẹjọ́ ẹ̀ wá ní live afásẹ́gbèjì so a fẹ́ dọ̀pọ̀ ọ̀rọ̀ kan síbẹ̀ so ẹ̀jẹ̀ bá wa ṣe ẹ̀kẹ́ bá wa. Mò ń wò bóyá voice yẹn mo bóyá ìrìn court report ni àwọn gbọ́ ẹ̀yẹn wa tẹ̀ǹtẹ̀lé wa Ọlọ́run ní fi yín lẹ̀ ẹ̀rí àwọn kan ní àsọ́fíà program àwọn ọjọ́ máa ń ṣe ni Ọlọ́run kò ní jẹ́ tí yín náà bàjẹ́ ẹ mọ Ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ yín àwákọ́lá mọ́ sọ jù ìfẹ́ ni ẹ̀bá ni ẹni tó wá ní òun lè wọ́n máa ṣe jù ẹ̀rọ ní ìfẹ́ ni ṣé ògbà tí mi ò wá ṣe program ṣe ẹ̀ wo program mi ṣùgbọ́n ìfẹ́ ni oṣù mẹ́rin oṣù mẹ́ta oṣù mẹ́rin náà nìyẹn December March ládẹ̀wà ending oṣù mẹ́rin Ọlọ́run jẹ́ tí yín ó bàjẹ́ iná ò sì ní tán ọwọ́ yín iná ò ní tọwọ́ yín yọmọ bá mi Alhaji Dáúdà Jawara bàbá dáadáa inú wọn dùn nígbà wọn rí mi online padà Ọlọ́run jọ máa dá sí Jawara bàbá mi Alhaji Dáúdà Jawara Ọlọ́run jọ máa dá sí yóò máa dá sí gbogbo ẹ̀yin tó bá láṣẹ yányán ọwọ́ mi lókè o ẹ̀yin ọmọ ọba Tuale Àṣìkáyọlá bá mi Àṣìkáyọlá Tuale ẹni bá fojú dọ̀ọ́ba àwọ̀ àwọn tí ń lo sí á nìyẹn bàbá mi àyà bàbá mi já pé
àròsọ fún wọn lọ́wọ́ ti gbọ́ wọ́n ti fọwọ́ di ẹlẹ́nu wọn ni ètè fún mi tó àbúrò di ẹlẹ́nu torí kí ni ọ̀rọ̀ ẹnu mi ju owó ẹnikẹ́ni lọ ọ̀rọ̀ ẹnu mi ó ju owó ẹnikẹ́ni lọ ìfẹ́ ní bá aya wọn jágbé níbo àròsọ mi máa ń ṣe bẹ́ẹ̀ o òtítọ́ tó ń sọ ni kọ́ máa sọ o torí òtítọ́ sì ni pé ọba ló nílùú ọba ló fi ìmáàmù jẹ ọba ló lè yọ ìmáàmù ẹ̀sìn kọ́ ló nílùú ẹ̀sìn kọ́ náà fi tòlú ẹ wọ́n fi ẹ̀sìn bàlú jẹ́ ẹ̀sìn má rí àpèrè sọ̀run fún òótọ́ tá a mọ̀ nú gbogbo yòókù èjì tá à ń sọnù bẹ́ẹ̀ bá dátọ́ bá sí ni kí lọ́ọ́ kan àwa yìí kí lọ́ọ́ kan ọmọ ayọ̀ ọlá ń bẹ̀ ẹni tó yẹ bàbá dáadáa kí lọ́ọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù yóò jẹ́ ìmáàmù ní kí lọ́ọ́ kan Adédòkun Ọládòkun Oyèdọ̀tun Ọládòkun bẹ̀ kí lọ́ọ́ kan wọ́n lálẹ́ kan kí lọ́ọ́ kan wọ́n kí lọ́ọ́ kan bá mi Rótìmí bá mi bá mi Emmanuel Ṣọlá kí lọ́ọ́ kan wọ́n ìmáàmù àmọ́ ẹ má bu ọba ẹ má rí ọba fín ẹ má rí àpèrè sọ̀yìn fín gbogbo yòówù tó ọba jẹ́ ń tọ́ ọba ní má rí àpèrè sọ̀hún fín tá à ń sọnù kóòtù ẹ̀yà lọ dúró ẹ̀yẹ ká lọ dúró de kóòtù wákàtí 3 jù bẹ́ẹ̀ lọ mo ti lò lórí live by torí program mi àǹkọ́ yàtọ̀ ṣe program wa máa wo aago ẹ̀nu má ti bẹ̀rẹ̀ mo ń bẹ̀rẹ̀ nu mo sì mọ̀ pé àwọn tèmi ó wò bó ti kọjá wákàtí 8 àwọn kan bẹ orú wọn fi wò kò sí torí àṣe drama àṣe tíátà kọ́ là ń ṣe ń bí àṣe comedy àṣe skit àbí kí ló tún máa ń pè àbí ṣe skit náà yẹn ń pè àṣeyàn fact la wá fún and nothing but the fact bàbá wa ìsìnkú ọmọ ìjọba Gani Afọlábí Ọláoyè ọlọ́run jẹ́ mi yóò gùn kí èmi yóò gùn Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ ọlọ́run yóò bàjẹ́ ẹ share program yìí kẹ comment kẹ like ẹ lè pè mí sórí lẹ́yìn ètò mọ́ wàá pè mí kó fún mi lépè àfún lépè o ayọ̀ ọjà afákúnbẹ àfúnra wa lépè o má pè mí kó bú mi máa bú ẹ o Assalamu alaikum ẹ bá mi share program yìí kí ẹ bá mi tẹ love and like. ẹ ṣé gan o ẹ̀yin bàbá mi mímọ́ mi tí ẹ ti ń bá mi bọ̀ látàárọ̀ à ń tẹ̀ kẹjẹkẹjẹ tá à ń wó bọ̀ láti bẹ̀rẹ̀ dópin á rí i pé àárẹ̀ kọ̀ọ̀kan àbí méjì mú adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín Ọlọ́run ní fún dátà jẹ wá níyà Ọlọ́run ní fi ìsanra wa kò ní fi dè wá gbogbo tó bá ti ń lọ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ìlú Ògbómọ̀ṣọ́ bí ṣe ń lọ bá ṣe ń lẹ́yọ̀ kejìlá ọmọ gbé jáde fún wa ní táwọn afẹ́ kẹ́yìn ó ṣe fún wa ní kíkẹ́ yóò ká subscribe tẹ bá ti subscribe tẹ notification button ó ti tán bẹ́ẹ̀ ni làbí máa ń pariwo wípé ẹ̀yin tẹ́ ti subscribe tẹ́lẹ̀ ẹ jẹ́ ká subscribe tẹ wọ́n tá ti subscribe tẹ́lẹ̀ ẹ̀kan náà ni o wọ́n subscribe lẹ́ẹ̀mejì notification ẹ̀kan náà ni sọ̀wọ́ lórí alábàákẹ́ tẹ́ pé ìgbà àkọ́kọ́ ní táwọn wo fúnra wa ẹ jẹ́ ká subscribe ilé ayé wọn ni a kò ní bàjẹ́ jẹ́ máa kò ní nira fídíò tẹ́ ń wòye wò sálẹ̀ pàápàá lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́kọ̀ subscribe lẹ́tí káfíńkà tẹ́ lórí yóò padà yóò di subscribe yóò gbèdé sẹ́yìn yóò gbàgbé sẹ́gbẹ̀ẹ́ tí ká fọwọ́ ti aago yẹn padà yóò di aago 3 yóò àtọ́ alátòkè wá sálẹ̀ tó kí ẹ̀ pátápátá ní kátẹ́ tí wọ́n kúnlẹ̀ lórí tàbí fún wọn kọ́ AWS ẹgbẹ̀rún gbẹ̀gbẹ̀ ní kátẹ́ tá a bá ti tẹ̀ agbani tuition nìyẹn ní kí táwọn fúnra bá ti jáde tí láìfún jáde sọ́ọ̀tì ń jáde ohunkóhun tó bá lè kó máa lọ lórí channel àwọn èèyàn kọ́mẹ̀ntì ni wọ́n lè gbàsí kọ́mẹ̀ntì ni ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ láti ro ohun tó ń lọ lórí channel ẹ̀ ṣe gan ilé ayé wọn ni wọn kò ní bàjẹ́ jẹ́ kò ní ra ẹ tún jẹ́ ká fi tíṣọ́nà ká máa retí bí nǹkan bá ṣe ń lọ ẹ má gbàgbé o ẹ subscribe ẹ ṣe gan.